Wazir Akeugbagold ọmọ Akeugberu mo tún dé. Tí mo bá wo ìyá ayé lọ kánrin kéṣe Islam níbi 1300 years ago ká compare rẹ̀ sí Islam tèmi. Ẹni tó bá ní làákàyè omijé ó bọ́ lójú ẹ̀. Ya kaumana ma kadanu maru bil muslimin. Ya kaumana ma kadanu maru bil muslimin. Ma kadanu maru bil muslimin. Báwo l'Ọlọ́run ṣe ní ká ṣe. Ya kaumana La ilaha illallah. Ya kaumana ma kadanu maru bil muslimin. Ma kadanu maru bil muslimin. Islam láyé ìjọun nígbà tó bẹ̀rẹ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lè wá nǹkan mẹ́ta tì nínú ọ̀rọ̀ wọn. Wulidal Islam mal haya. Wọ́n bí Islam ìbejì ni wọ́n bí Islam níjọ́ tó dáyé. Ìtìjú òní ìkejì òní táyé káyìn tó bá Islam wáyé. Ànábì ní idha lam tastahi fasna ma shi'ta. Tó bá ti ní tìjú máa ṣe tó bá ti wù ọ́. Àkọ́kọ́ ń tẹ́ bà lára àwọn ẹlẹ́sìn mùsùlùmí láti ìpìlẹ̀ wá òun ni ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì òun ni tìjú. Ẹlẹ́ẹ̀kẹta òun ni thaqafa ọ̀làjú. Wọ́n hùwà ọ̀làjú náà fi gbẹ́sìn kalẹ̀. Ibo làwa wá bá Islam dé tẹ́ Islam wá dẹ̀sìn tọ́ọ̀gì tí Islam dẹ̀sìn ọ̀yájú tí Islam dẹ̀sìn nílẹ̀ Yorùbá táwọn ọ̀dọ́ ò ní respect fẹ́ nìkan mọ́. Ṣé bá ṣe Islam ní tá a fi bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ya kaumana ma kadanu maru bil muslimin. Ma kadanu maru bil muslimin. Ọmọ tá a bá bí tí bàbá ẹ̀ tá a wá rí nínú ìtàn ọmọ tí ń pera ẹ̀ lọ́kùnrin tí ń pera ẹ̀ ní matured mind. Àmọ́ àwọn tó bí kọjá ó gbìyànjú kò bá wọn kọ́mọ tí ń pera ẹ̀ lọ́kùnrin o. Nítorí pé kíni kọ́mọ ó ṣe ju bàbá ẹ̀ lọ nínú dáadáa ni láfi pèlè èèyàn. Ànábì wa Sulaiman alayhi salam òun ló wo wájú ló wẹ̀yìn. Bàbá tó bí Sulaiman Ànábì Dawud Ọlọ́run fún lágbára lórí àwọn àlìjànú. Akọ̀máǹdì àwọn àlìjànú wa wọnú òkun lọ. Akọ̀máǹdì àwọn àlìjànú wa lọ sókè sánmà. Òun ló kọ́kọ́ wá dáámọ̀ndì jáde. Àwọn àlìjànú ní wá dáámọ̀ndì jáde nísàlẹ̀ òkun. La fi mọ̀ pé dáámọ̀ndì ń bẹ. Ọlá yìí pọ̀ fún Ànábì Dáúdà. Bọ́lá yẹn ṣe wá pọ̀ tó. Ó wá bí Sulaimana. Ọlá Sulaimana wá ju ti bàbá ẹ̀ lọ. Ẹ̀sìn ti Sulaimana ju ti bàbá ẹ̀ lọ. Ìbẹ̀rù Ọlọ́run Sulaimana ju ti bàbá ẹ̀ lọ. Ó wá ń bọ̀ níjọ́ kan. Ó ń rìnrìn àjò bọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun. Wọ́n wà lórí ẹṣin kútúpà. Ló bá gbọ́ láti rìn bíi kìlómítà 3. Ló bá gbọ́ tí kòkòrò àwúrèbe. Kí ni wọ́n ń pè ní kòkòrò àwúrèbe? Ants, A-N-T, ants, kòkòrò àwúrèbe, tambolo. Ló wá gbọ́ tí ń sọ̀rọ̀. Àwọn tambolo yẹn wọ́n fẹ́ wọ́ cross ọ̀nà. Ní tambolo yẹn wá ń sọ fún wa pé 3 kilometers away Sulaimana ń bọ̀. Udkhulu masakinakum la ya'tumannakum Sulaimana wa junuduhu wa hum la yas'urun. Ẹ sá wọnú oyin lọ. Ẹ má jẹ́ kí Sulaimana àtàwọn ọmọ ogun rẹ̀ ká yín mọ́bì. Wọ́n á tẹ̀ yín pátán yín mọ̀ páwọn tẹ̀ kankan. Fatabasama dahikan. Sulaimana bá kú sẹ́yìn. Ọ̀rẹ́ ni ó mi nì pé àṣẹ mo ju bàbá mi lọ́nu ọ̀la yìí. Bọ́lọ̀ ń ṣe ṣàánú bàbá mi tó kò ṣàánú bàbá mi débi kí bàbá mi máa gbóhùn ẹyẹ, kó máa gbóhùn ẹran, kó máa gbóhùn igi oko, kó máa gbóhùn atẹ́gùn. Bàbá mi ò gbọ́, ìwọ Ọlọ́run sì ṣàánú mi. Ìbẹ̀rù rí Ọlọ́run lára mi ó ju ti bàbá mi lọ. Ẹ̀sìn Ọlọ́run lára mi ó ju ti bàbá mi lọ. Mímọ̀ Ọlọ́run lára mi ó ju ti bàbá mi lọ. Ìwọ Ọlọ́run wá san mí lẹ́san pé kí oore àṣeyọrí ayé náà
kó ju ti bàbá mi lọ ìgbà yẹn ló tó wá tó dúpẹ́ ló wá ní Rabbi awza'ni Ani ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa ana amala salihan وادخلني برحمتك في عبادك الصالحين. ó ní rí Ọlọ́run Rabbi awzini ọwọ́ ẹ̀kọ́ mi ní àṣejúpẹ́ orí an orí ashkura ni'mataka allati an'amta alayya. Bàbá mi dá ẹ̀sìn mọ̀ mo dá mọ̀ ju bàbá mi lọ. Wa Bàbá mi lájú ala mo lọ́jú ju bàbá mi lọ. Ó ṣe mí lóore ó ṣe bàbá mi lóore. Wá kọ́ mi ní wàáre kí wàáre mi ó tún lè pọ̀ ju ti bàbá mi lọ. وادخلني برحمتك في عبادك الصالحين. إن الفتى من يقول أنا ذا وليس الفتى من يقول كان أبي. إن الفتى ما يقول كان ذا أنا ذا وليس الفتى ما يقول كان أبي. إن الفتى ẹni tá ń pè lẹ́nìyàn gidi إن الفتى lẹ́ni tó lè sọ pé bàbá mi sí náà bàbá mi níwà bàbá mi kó èèyàn mọ́ra bàbá mi kó ẹ̀sìn jọ amẹ́gbà tẹ̀mí tó dé máìlì kan ni bàbá mi fi kó ẹ̀sìn jọ èmi kó ẹ̀sìn tèmi jọ ó kọjá 60 kilometers ìyẹn lọ́mọ gidi kì í sọmọ tí ń sọ̀tàn pé bàbá mi kó èèyàn jọ nígbà tí wọ́n ń bẹ láyé mùsùlùmí tí ń bẹ láyé wọ 60 million nísìnyí mùsùlùmí tí ń bẹ láyé ò tó 30 million mọ́ kò rí fàárí ṣe kọ́mọ á sọ pé àmọ́ wọn bá wa tá a kù mùsùlùmí gidi ni wá ta ló sọ fún ọ pé mùsùlùmí. إن الفتى ما يقول أنا ذا ليس الفتى ما يقول كان أبي ليس الفتى ما يقول كان أبي. oríṣiríṣi dynasty oríṣiríṣi empires ló ti wá lẹ́yìn ìgbà Nábì lọ tán wọ́n bá wọn kírísítẹ́nì gbáyé wọ́n bá wọn ẹlẹ́bọ gbáyé wọ́n dẹ̀ lora wọn pẹ̀lú ìfẹ́ láti achieve. méje tó popular jù nínú àwọn dynasty empire méje èyí tó jẹ́ tóbìnrin bẹ̀ ẹ̀yọ̀ kan ni nínú dynasty Islam tó ń lọ sí bíi 14 méje ló popular jù mẹ́ táwọn yẹn wọ́n lo al-Islamu dínú wa dáwòlà wọ́n fi ẹ̀sìn wọ́n fi kó ọlá jọ government wọ́n fi ẹ̀sìn fọ́ọ̀mù government kì í wá ṣe government tí ń fara ní ẹni tí kì í ṣe mùsùlùmí wọ́n lo àwọn christian níbẹ̀ ẹlẹ́bọ bẹ̀ mùsùlùmí bẹ̀ wọ́n jọ cooperate láti uplift ìlú wọn sókè wọ́n wá gbé ẹ̀sìn sókè rẹ̀ méje ló popular àkọ́kọ́ ètò kọ́kọ́ wáyé lẹ́yìn ìgbà Nábì lọ tán ìyẹn wáyé ní 224 lẹ́yìn ìgbà Nábì jáde 224 years lẹ́yìn ìgbà Nábì kúrò láyé ńlọ ṣẹlẹ̀ ìyẹn ni àwọn zanzani lákọ́kọ́ wọ́n ṣèjọba ẹ̀sìn tó fi wọ 636 lẹ́yìn rẹ̀ àwọn Byzantine dé àwọn ará Persia tí Kùránì ṣàsọtẹ́lẹ̀ nípa wọn pé gulibatu Rúùmù fi adnal ard nípa wọn empire Islam wá padà dìde láàrin àwọn Byzantine ní 330 ọdún 330 years lẹ́yìn ìgbà tá Nábì lọ sí 453 years ẹlẹ́ẹ̀kẹta àwọn Bani Umayya dé àwọn Bani Umayya ńlá wọn dé empire tí wọ́n kó jọ 661 to 750 years lẹ́yìn ikú Ànábì ńlọ́wọ́ kan waqtu tàbí al-Islami golden age of Islam ńlọ́wọ́ dé èyí tó ta sánsán jù èyí tó buhaya jù èyí tó gbalẹ̀ jù là ń pè ní Abbasid era Dawlatu Abbasi òun náà dé ní 750 years lẹ́yìn ìgbà Nábì ti jáde láyé wọ́n lo ìjọba yẹn di 1258 years àwọn náà ò tí kúrò ńbẹ̀ ìjọba Andalusi dé ní Iberian Peninsula tó wà lẹ́gbẹ̀ẹ́ Spain dòní àárọ̀ yìí àwọn náà gbé ìjọba ọ̀làjú kalẹ̀ ní Spain ní Iberian Peninsula àwọn Andalusi wọ́n ṣèjọba tiwọn ní 711 tó fi di 1492 number 6 àwọn làwọn Samanidu
àwọn Samanidu wọ́n ṣèjọba tiwọn ní 819 tó fi wọ 1005 years kó tó wá kan àwọn Saljuku. Àwọn Saljuku ṣèjọba tiwọn nílẹ̀ Iran ní 1040 wọ 1116 kó tó wá kan àwọn Almoravidi. Àwọn Almoravidi yẹn ó wà nínú ìtàn tẹ́ẹ̀mà káàkiri. Àwọn náà ṣèjọba ẹ̀sìn Islam wọ́n dá sílẹ̀ ní 1147 lẹ́yìn ìgbà Nábì jáde láyé kó tó wá kan àwọn Ottoman of Turkey. Ottoman of Turkey àwọn ni wọ́n fi Islam rinlẹ̀ ní Turkey. Àwọn ni wọ́n gbé Islam wọ Europe. Àwọn ni wọ́n control London mọ́ gbogbo Europe láti Turkey pẹ̀lú Islam. Àwọn ni wọ́n fún wa ní symbol Islam. Àwọn Ottoman ní Turkey. Àwọn ni wọ́n ní àmì Islam tá ń lòjò ní àárọ̀ yìí. Ànábì ọmọ kankan nípa rẹ̀. Ká fẹ́ sàmì Islam ká mú oṣù ìlétésù àti ìràwọ̀ ká fi wá sọ pé symbol Islam ní. Salman Sulaiman al-Ayubi, Salahuddin al-Ayubi, òun ló lálàá lórí pé ìlétésù crescent ó hàn lókè sánmọ̀ láti bẹ̀rẹ̀ ayé dópin ayé lọ́wọ́ ají lóní yes Islam ó kárí ayé. Níta fún sàmì Islam ó ní ìlétésù. Ta ló sọ wípé ìràwọ̀ àti ìlétésù òrìṣà kan ní tànàbí ń bọ̀ níbo lẹ ti rí? Over 1000 years lẹ́yìn ìgbà Nábì lọ tán ní a tó mú dé ẹ̀wọ̀ àṣeyọrí táwọn kan gbé dé. Ẹ fẹ́ sáyé, ẹ fẹ́ sáyé, ẹ fẹ́ ṣe dúníyàn. Ẹ ń pè wá láàrin dín, ẹ ń pa àwọn bàbá lẹ́lẹ́bọ̀. Ẹ̀yin nìyẹn, ayé nìyẹn, kẹ̀sì máa ṣe lọ. Ẹ̀yin nìyẹn, ayé nìyẹn, kẹ̀sì máa ṣe lọ. Ẹ fẹ́ sáyé, ẹ fẹ́ sáyé, ẹ fẹ́ ṣe dúníyàn. Ẹ pè wá láàrin dín, ẹ ń pa àwọn bàbá lẹ́lẹ́bọ̀. Ẹ̀yin nìyẹn, ayé nìyẹn, kẹ̀sì máa ṣe lọ. Waqtu Jahiliyya Islamic Golden Age of Islam. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Wọ́n kóra wọn jọ pẹ̀lú orúkọ Islam. Àwọn ìjọ Àbàsí àwọn ni wọ́n dá sílẹ̀ nílẹ̀ Baghdad. Wọ́n kọ́kọ́ ẹgbẹ́ Damascus ní àkọ́kọ́ fi capital sí kan tó wá mú fẹ́ lọ sí Baghdad tòní. Baghdad yẹn ni a ti fìjọba lélẹ̀. Wọ́n wá wò pé a fẹ́ great. Ẹ̀yin tẹ́ ń bẹ ní Nàìjíríà ṣé lérò pé lè ga pẹ̀lú ìjà ẹ̀sìn ni you are going nowhere. Progress ò lè wá in the midst of crisis. Kò possible. Àwọn Christian ni wọ́n lọ sí pilgrimage wọn tí wọ́n lọ ní December. Ṣé gbọ́ kí wọ́n dé Jerusalem? Ṣé gbọ́ kí wọ́n dé Israel? Rome ni wọ́n yà lọ wọn ní dé Israel torógun ti wà ńbẹ̀. Ibi tí àlàáfíà bá wà lẹ̀sìn tí ń jọba. Wọ́n tó bẹ́ẹ̀ kan débùjẹ ẹran Jésù báyìí. Nítorí pé ogun wà níbẹ̀. Ẹ̀yin tẹ́ ń dá wàhálà lẹ̀ nínú ẹ̀sìn. Ẹ wá wo àwọn bàbá tí wọ́n bí yín 1000 years ago. Ẹ wá wo ọ̀làjú tiwọn. Kẹ wá wo ọ̀làjú tọ́ọ̀gì tẹ́yìn fi ń kọ̀ntrẹ́sì. Ya qaumana ma kadanu marubil muslimi ma kadanu marubil muslimi. Ya qaumana ẹ̀yin ènìyàn mi. Ya qaumana ẹ̀yin oníwàhálà nú ẹ̀sìn mo pè yín o. Ẹ̀yin àdàlẹ́rú dọ̀nà wúwo lẹ́sìn mo pè yín. Máa kàdánù marubili muslimi máa kàdánù marubili muslimi. Bọ́lá ń ṣe pa wá láṣẹ pé ká tírìtì Mùsùlùmí kọ́ lẹ̀ ń tírìtì wọn yìí. Ẹ wo báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀. Ìjọba Àbàsí bẹ̀rẹ̀ ìjọba lẹ́yìn ìgbà tí àìmọye dynasty ti kọjá lọ. Wọ́n bẹ̀rẹ̀ nílẹ̀ Baghdad. Wọ́n wá ní báwo la ti fẹ́ ṣe. Wọ́n pe àwọn ẹlẹ́sìn Christianity tí wọ́n ń bẹ nílùú. Wọ́n pe àwọn olórìṣà tó ń bẹ nílùú. A fẹ́ dá ìjọba ọ̀làjú sílẹ̀. Mímọ̀ tí bá ń bẹ lọ́wọ́ gbogbo yín ẹ máa dájọ́. A fẹ́ kí bíbá yóò di center of learning. A fẹ́ kí ìlú yóò di ibi tí gbogbo ayé ọ̀rẹ́ kan wí. Christian dá ti ẹjọ́, ẹlẹ́bọ dá ti ẹjọ́, Mùsùlùmí dá ti ẹjọ́. Wọ́n wá lọ kọ́ Baitul Hikmah, the first library in the world. Baitul Hikmah Baghdad ló ti bẹ̀rẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àwọn ntó ti kọjá lọ nínú philosophy, àwọn philosophical thought ti Aristotle àtàwọn míì tí wọ́n jọ wọ́n lọ gbé wá láti ilẹ̀ Róòmù látàwọn countries míì. Àwọn ìwé wọn tán ti àwọn ideas wọn tó ń kálukú kan ṣàjọ
kò tí ì sí nínú ìwé kíkọ sílẹ̀ nígbà yẹn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kójọ. Èmi gbọ́ nǹkan báyìí lẹ́nu Aristotle, èyí náà gbọ́ nǹkan báyìí lẹ́nu ọ̀gá rẹ̀ àkọ́kọ́ tí ń tó jẹ́ philosopher. Wọ́n wá bẹ̀rẹ̀ sí translate gbogbo ẹ̀ sédè Lárúbáwá. Wọ́n translate Quran, Hadith, àwọn wisdom tèdè Lárúbáwá. Wọ́n translate ẹ̀ sédè Greek. Wọ́n kálukú bẹ̀rẹ̀ sí ní wọnú ara wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ra wọn yé. Ó di a time wọ́n rí pa ní ìjìká ní printing press. À ń fọwọ́ kọ̀wé yìí ò tó nǹkan mọ́. Wọ́n lọ jagun kan àwọn China, wọ́n wá bá wọn jagun. Àwọn náà jagun padà. Wọ́n win ní China lọ́dún náà. Àwọn tí wọ́n kó lẹ́rú, ẹ̀yin tẹ̀ ń bẹ lórí internet. Ẹ bá mi share lecture yìí 20 times. Ẹ sì má jẹ́ kó wọn yóò kúrò lórí like and love. Kọ́mọ flag lecture. Gbogbo ẹni ọba bá a share tó comment tó like and love, ọba mi ọ̀dà fẹ́ bò yín títí ayé. Àwọn tí wọ́n kó lẹ́rú nínú wọn kì í ṣe mùsùlùmí. Wọ́n láwọn ò lè gba Islam. Wọ́n ní kò sí tó burú bẹ́ẹ̀ bá ṣe Islam. Wọ́n lẹ́yìn mọ̀ bí wọ́n ṣe ń produce paper. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Láyé ẹjọ́ wọ́n á gún igi, wọ́n á gànjẹ̀, wọ́n á mìsí kẹ́míkà mọ́, wọ́n á wá fi kíní flat kan sí lókè àti ìsàlẹ̀. Wọ́n á fi máa yọ nǹkan tó jẹ́ paper jáde. Paper yẹn tíìkì bí etí erin ni. Mùsùlùmí wá rí pé kí ló dé táwọn ò lè ṣe printing press. Instead tán fi ń fọwọ́ kọ ẹja ṣe printing press. Wọ́n wá dá ọgbọ́n jọ. Christian nílẹ̀ Baghdad, Mùsùlùmí nílẹ̀ Baghdad. Gbogbo wọn gbàgbọ́ pé ìjọba Islam ló níjọba. Àmọ́ gbogbo àwọn làwọn jọ nílùú. Wọ́n wá dá ọgbọ́n jọ. Ní a fi wá invent the first printing company in the world. Tòní àárọ̀ Baghdad ni a ti kọ́kọ́ tẹ̀wé. Wọ́n ti ń kọ̀wé tẹ́lẹ̀ o, bẹ̀ẹ̀ kan ló machine láti print. Baghdad ló ti kọ́kọ́ ṣẹlẹ̀. Àkójọpọ̀ Mùsùlùmí, ẹlẹ́sìn Christianity àti àwọn ọ̀sẹ̀bọ tí wọ́n ń bẹ̀ẹ̀bẹ̀ ní ọjọ́ kójọ. Wọ́n wá tẹ̀síwájú. Wọ́n láti ní library. Ẹ wá jẹ́ ká wò ọ̀nà wo la fẹ́ gbé gbà tá fi excel láyé. Tí wọ́n bá ń sọ̀rọ̀ mathematics, Baghdad náà ti standardize mathematics láyé. Ìwọ lọ wò, lọ béèrè ta ló ní Biruni method, ta ló ní logarithm, aval khawarizm. Nílẹ̀ Baghdad, nítorí àfọwọ́sowọ́pọ̀ lórí pé ìlú yìí gbọ́dọ̀ gòkè. Ẹ̀sìn ti gòkè already, but ìlú wa tí ìlú wa ò bá gòkè náà, we are nothing. Ní gbogbo wọn ní àfijọ́ fọwọ́sowọ́pọ̀. Ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ mathematics, geometry nínú mathematics àwọn ni wọ́n ní, chemistry àwọn ni wọ́n ní, biology ibẹ̀ ló ti bẹ̀rẹ̀, medicine ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ló fi jẹ́ pé àkọ́kọ́ kanun, medicine kanun tó kọ́kọ́ ṣẹlẹ̀ láyé ibẹ̀ ni a ti kójọ. Gbogbo medicine tí Europe padà wá establish wọ́n bẹ̀zẹ̀ lórí kanun tó jáde ní Baghdad. Àfọwọ́sowọ́pọ̀ Mùsùlùmí ló pọ̀ jù, ẹlẹ́sìn Christianity join wọn, àwọn oníbílẹ̀ join wọn. Gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ pé ìlú wa ìgbọ́dọ̀ gòkè. Wọ́n fi tún wá ṣe ń tẹ́ ń pè ní gunpowder. Ẹnìkan ò lo ọta àbọ̀n rí láyé kán kìbọnú nǹkan kan tá pàù. Àwọn China ni wọ́n kọ́kọ́ ṣe gunpowder bẹ́ẹ̀ tí wọ́n perfect yẹ. Àwọn Mùsùlùmí, Kírísítẹ́nì, àtẹlẹ́bọ Baghdad ni ẹ dàgbà mọ́ wọn lọ́wọ́. Wọ́n wá invent ẹ̀, wọ́n mix ẹ̀ pọ̀ ní lójú bullet tá ń lò lónìí àárọ̀ yìí. Ya qaumana ma kadanu maru bil muslimi ma kadanu maru bil muslimi. Àwọn Mùsùlùmí tí a ti kọjá lọ 1000 years ago. Ẹ rí pé wọ́n lajú dà wá tòní lọ. Ẹ̀yin tòní kí lẹ produce o, kí lẹ invent. Ẹ produce bully, cyber bully lẹ gbé wá. Gbogbo táwọn bàbá yìí ti ṣe, àwo build upon it. Òyìnbó build upon ìwọ̀n bá táwọn bá wọ́n ṣẹ̀rùn plane. Òyìnbó build lórí tiwọn, wọ́n lọ sínú òṣùpá. The first astronaut in the world. Àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ study òṣùpá, ìràwọ̀, gbogbo planet àwọn celestial bodies lókè sánmọ̀. Mùsùlùmí ni, Al-Kindi ni, Al-Kindi ló kọ́kọ́ study ẹ̀. Ntọ́kọ sílẹ̀ ni wọ́n dé bá. Ẹ̀yin tòní wá yọ̀lẹ̀. Àwa ara wa náà làwa ń kéjẹ. Ẹ wá mú nǹkan méjì gẹ́gẹ́ bí iṣẹ́. Kẹ́ cyber bully èèyàn, kẹ́ bàyàn lórúkọ jẹ́, kẹ́ tì mẹ́wọ̀n, kẹ́ tìyàn mọ́lé. Òun lẹ wá jogún, lẹ lérò pé jogún rẹ̀. Ya qaumana ma kadanu maru bil muslimi ma kadanu maru
introduce àdánwò ló kó balẹ̀ Yorùbá o. Ilẹ̀ Yorùbá ìlú ọmọlúwàbí ni. Ìlú tó ní respect fàgbàlagbà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin lẹ wá introduce, ẹ máa bá mi tẹ like and love, ẹ máa bá mi share, ẹ máa bá mi like ẹ dákun, ẹ máa comment. Ẹ̀yin lẹ wá introduce cyberbully. Àwọn tí wọ́n ń bully, àwọn bloggers wà lọ́tọ̀ tẹ́lẹ̀. Respect ń bẹ fún Islam tó dópin. Bí wọ́n ṣe ń respect àwọn àfáà Mùsùlùmí ni wọ́n ń respect àwọn àfáà pastor. Ní respect sì wà fún àwọn aláwo. Ẹ̀yin lẹ dé lẹ fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀. Ẹ̀yin lẹ dé lẹ pé gbogbo wa lárìndìn. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní yọ orúkọ ọbú fáwọn bàbá yìí. Gbogbo majority àwọn tírà tàǹkà nínú Islam lẹ́ni ilẹ̀ Baghdad náà ti produce. Ìpìlẹ̀ rẹ̀ ilẹ̀ Baghdad ni. Ibẹ̀ ni a ti reprint. Àbá tí bá nǹkan tá ń pè ní literature, Islamic literature lónìí tí ò bá sí iṣẹ́ tí wọ́n ṣe nílẹ̀ Baghdad. Iṣẹ́ tí wọ́n ṣe àpawọ́pọ̀ ṣe àwọn Kírísítẹ́nì ibẹ̀ ò rí nírípa wọn ṣiṣẹ́ fún Islam, wọ́n rí nírípa ṣiṣẹ́ fún ìlúwa ni. Ìlú wọn wá ga gbogbo tí ń jẹ́ center of civilization láyé àwọn ní center of bully, center of cyber bully láyé lónìí ilẹ̀ Yorùbá ni o. Àwọn wo ni wọ́n bully? Àwọn ẹlẹ́sìn. Àwọn tí wọ́n ti ṣẹ̀sìn 1000 years ago wọ́n lajú jù yín lọ, wọ́n wúlò jù yín lọ, wọ́n ṣàǹfààní jù yín lọ. Àwọn bàbá tí wọ́n ti lọ 1000 years ago wọ́n kó ẹ̀sìn jọ nílẹ̀ Yorùbá pẹ̀lú ọgbọ́n. Ẹ̀yin dé ẹ̀túká, ẹ gbàgbọ́ pẹ̀yin lẹ lajú jù, ẹ gbàgbọ́ pẹ̀yin lẹ gbọ́n jù, ẹ gbàgbọ́ pẹ̀yin lẹ lẹ̀sìn jù. Ọgbọ́n yín tó tú Islam ká, ète yín tó sọ wá dọ̀tá ara wa, is like bí ìgbà tẹ́ ẹ lọ́gbọ́n kankan. Gbogbo àwọn àgbàlagbà tán respect ẹ ká sọ kúrò lórí wọn, ẹ sọ wọn dẹni ẹ̀sìn, ẹ wá lérò pé ẹ bá Ọlọ́run dáadáa, ọ̀nà òbò lẹ fẹ́ gbé gbà. Olókùnrin tí a ní kó ṣe tó sẹ́mọ̀ yí pé ẹni tí ó bá jogún kógún yọ pàtàkì tàn nínú irinṣẹ́ bú tí ń bẹ lọ́wọ́ wọn jù nìkan fírèmù ọ̀rọ̀ kọjá wá irọ́ kan tó mọ́ra wọn kan máa pé èmi ò parọ́ mọ́ yàn. Ta ló lórí òpùrọ̀ Sẹ̀tánì òpùrọ̀ tó báyìí? Wàláhì Sẹ̀tánì òpùrọ̀ tó ẹ̀. Bá Sẹ̀tánì bá rí irọ́ mi tó payọ́ bẹ̀rí ni pé ọgọ́ òun lè rí. Sẹ̀tánì irọ́ yìí pọ̀. Kí la bá débi eléyìí? Kí la bá nítorí ipá afẹ́ lówó, afẹ́ náwó? Àwa kan là wá rí bí ìtàn táwọn Lárúbáwá máa ń sọ láyé jọ́hun. Arákùnrin kan lórí ìkookò, ọmọ ìkookò àgbàrá òjò ń gbé lọ. Ńlọ́ba gbé, ó tọ́jú ẹ̀, ń fún ní wàrà màálùú mu. Ó tọ́jú ẹ̀, ó fi gbádùn. Ọmọ ìkookò náà wá dàgbà. Tí àwọn àgùntàn tán bá ń lọ jẹ koríko, ìkookò wà láàrin wọn. Òun náà máa bá wọn jẹ koríko. Ọjọ́ wá pẹ́, bàbá yìí bá lọ sóko ẹ̀ níjọ́ kan. Ó fi ìkookò sílé pẹ̀lú àwọn àgùntàn ẹ̀. Ìkookò ti dàgbà, ó ti jọ ọmọkùnrin ní bàbá yìí bá dé. Lọ́ba bá àwọn àgùntàn rẹ̀, lọ́ba bá tí wọ́n ti fàya pẹ́rẹpẹ̀rẹ nǹkan kan ti pa gbogbo àgùntàn ẹ̀. Nígbà tí ó wọlé ìkookò tó tọ́jú dàgbà yìí lọ bá tí ẹ̀jẹ̀ ń bẹ lẹ́nu ẹ̀. Ló wá ní bó o ṣe gbé láàrin àgùntàn tó yìí, bó o ṣe jẹ láàrin àgùntàn tó yìí, wà mọ́ ní abáka déhìbò. Ta ló sọ fún ọ pé ìkookò ní bàbá rẹ̀ yìí jẹran ni? A gbé ọwọ́ nú ilé ọlá, a fà ọ́ mọ́ra, àfìgbà tó wà ìkookò yìí náà, àfìgbà tó bá ń tọ́jà jẹ́. Wàláhì bí ayé ẹlòmíín ṣe rí nu. Akeugbagold, ọmọ Akeugberu, mo wà nínú ẹni tó rí ọmọ àkókò tó fà mọ́dọ̀. Ẹja fún lóúnjẹ, ìyẹn ní dìndìnrín tán sọ kí, ebó náà lọ́kọ́ pé kọ́ mọ bú àwọn èèyàn, bí wọ́n ṣe bí òun kálukú ní òṣè wà. Nígbà àrípẹ́ nìyí, ń mú àwọn àfọ oníjìbìtì kéékèèké táàtì ìmọ̀bi tí ń lọ táàmọ̀ kó ní program. Èèyàn rẹ̀ mọ̀lélẹ́ yìí, eléyìí ọmọ ṣe ń tọ́jà nínú ẹ̀sìn, ọ̀dà súnmọ́bì, mo sọ ń gbà yẹn, mo lẹ́ni tó bá láàní ìdí irú rẹ̀ nínú ẹ̀sìn kọ̀mọ́ tí ń sọ ni, nítorí ń taari mọ́mẹ́ǹtì yẹn, àsóyẹ ká farabalẹ̀ ká wò dí ọ̀rọ̀. Labaran ní Mẹ́kà, àrán ní umra, àfúnnílé wa kọ́ máa gbé, oúnjẹ ń wá, ó ń wọṣọ wa, ẹ̀kan náà ló yàwọ́. Ìgbà tá a rí pé ó yàwọ́ yìí, làwa wá bẹ̀ pé wá, èèyàn kì í ṣe báyìí. Ọjọ́ kan ló pè mí láti ìlú òyìnbó. Ó ní Sheikh mo fẹ́ pọ́n yín lé.
ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ látijọ́ yìí mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé mo gbọ́ ti yín mi mọ̀ pé géèmù kan ló wà lábẹ́ o inú mi dùn àsọmọkùnrin yóò gbọ́ ó ṣe bẹ̀rẹ̀ nígbà kó máa búlì àwọn èèyàn ni o mo bá dìde àwa list orúkọ àwọn àfáà tá a lọ bá ní kọ̀ọ̀kan ó dọ́dọ̀ bàbá alágbára omi ó dọ́dọ̀ bàbá Muyideen Bello tẹ́ bá rí bára ṣe ń yá mi ń jọ́nà lọ́hùn kódà ó dọ́dọ̀ bàbá Mudiru Markaz ó lóun fẹ́ dé ìlú Ìlọrin náà òun á lọ bí àwọn àfáà mo níyẹn lọ dáa jù kí wọ́n lè mọ̀ pé o ti change ńlọ dáa làbágbéra ọdọọdọ bàbá Muyideen Bello Alájàní Sultan al-Wahizin fọ́tò ọjọ́ ńlẹ́rí kí gbogbo wa bẹ̀rẹ̀ níwájú bàbá Muyideen Bello fọ́tò ọjọ́ ànukùn láì mọ̀ wá change bàbá Muyideen bá wa díjú mọ́rí sọ òdodo ọ̀rọ̀ ńjọ́ náà ara àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a lọ eléyìí tí mo wí ẹbí àfáàfọ́ náà sọ́lá Àbújá àjọ wà bẹ́ẹ̀ àníyàn jásà tún ṣe lọ bẹ̀bẹ̀ làbà lọ. mo pe bàbá alágbára omi ń bẹ láyé dè ní ọmọkùnrin yìí ti change bàbá kò ní bú àwọn àgbàlagbà mọ́ tí ò tiẹ̀ tí ìwádìí bó fèsì bàbá Mudiru square bàbá alágbára omi ní sheik sẹ́ẹ̀dẹ̀ lérò pọ́kùnrin yóò change wọn ní bàbá yóò àmọ́ tanrú mi ládùúgbò tí mo ṣe fún yín kò lè tàn mí yóò change ní ẹbí bàbá alágbára omi. mo bá pe bàbá Mudiru nílùú Sẹ́yìn ẹ ràn wá lọ́wọ́ afẹ́ dọ́dọ̀ bàbá Mudiru Markaz wọ́n bá pè mí padà wọ́n ní sheik ẹ má wọra yín lẹ̀ o yeyeyeye tẹ́ ẹ báyìí mú ọmọ yìí dọ́dọ̀ bàbá Mudiru ẹ̀mí mi ń sọ fún mi pé ó fẹ́ play game ni yóò padà bú Mudiru àbùkù tẹ́ kàn yeyeyeye ẹ wá ilẹ̀ ẹ̀ níwọ̀ bàbá sáré drop ti bàbá Mudiru ẹ bí bàbá wa Mudiru nílùú Sẹ́yìn àbá gbéra ọya ẹ jẹ́ ká lọ ìlú Ìlọrin àbá bẹ̀rẹ̀ sí pé àwọn àfa ẹbí kéyùs mutọ̀ nílùú Ìlọrin àfa Labib ó ti dáná oúnjẹ sílẹ̀ nílùú Ìlọrin níjọ́ yẹn pé yọ́ yàdọ̀ àwọn ẹbí àfa Labib pé ṣé kò dáná oúnjẹ sílẹ̀ níjọ́ yẹn ta ní ń bọ̀ wá tọrọ àforíjì àfa òkúta gidi èyí tí ń kọrin èmi ni mo pè àwọn míì náà ẹ múra alẹ̀ àlàáfíà ó jọba nínú ẹ̀sìn labá gbéra labá dé ìlú Ìlọrin èmi àtàfà àfọlọ́nsọ apàdé ń bẹ̀ àárín nǹkan kan bẹ̀ ń jọ la ilaha illallah ajẹ́ntán lọ́dọ̀ kéyùs mọ́tọ̀ ẹbí kéyùs mọ́tọ̀ yìí ń bẹ láyé lọ́ba di ọ̀dọ̀ àfáàwò lákọ̀ọ́kọ́ lọ lọ́ba di wọn lọ́ọ̀dọ̀ anybody mọ́ mo ti ṣe tí mo wá ṣe ń bì lẹ́yìn ìgbà tó ti dúró níwájú mọ́sálásí ọjà àbá tó ti sọ pé Ìlọrin tẹ́ ní mọ́dé ni mo ti dé yìí o òtútù sì mú mi lábẹ́ agbádá pé irú àdánwò kí n lè léyìí Ọlọ́run nígbà tí yẹn dé Ìbàdàn mo ti bẹ̀rẹ̀ sí rìsífù kọ́ọ̀lù àwọn àfáà láti Ìlọrin ẹ sì wá tàn wá ẹ sì wá fojú wá gbólẹ̀ èmi àtàfà àfọlọ́nsọ àríkìní kan níjọ́ yẹn mọ́tò tí a gbé dání àwọn nǹkan kan bẹ́ẹ̀ kò sí sọ jáde. tí ẹ̀rù bà mí ńgbà tí mo ní bí wàhálà bá wá ṣẹlẹ̀ ńkọ́ èsì tí mo gbọ́njọ́ náà mo sì ẹnu mi báyìí pé Ọlọ́run àti wọnú eléyìí àwọ̀ná ìwọ nìkan lókùn tó lè fà wá yọ níbi eléyìí àwa ṣe wàhálà yẹn títí a fi kú nílùú Ìlọrin àfa Làbíbù ń gbé ládùúgbò oúnjẹ tí mo dáná lẹ̀ yìí oúnjẹ yìí ọmọ wéṣítì ọmọkùnrin yóò ní dádọ̀ mi kò ní dọ́dọ̀ àwọn àfa mo ti pé gbogbo àwọn àfa tèmi náà pè pọ́mọkùnrin yìí ń bọ̀ wá bẹ̀bẹ̀ ń bọ̀ wá túbá gbogbo wọn náà dojú ìjà kọ mí èébú wọn ń wò pé Ọlọ́run irú fìtínà wo ni mo kóra mi sí bí bàbá wa Mudiru ní Sẹ́yìn ṣe wí wàláì ó dé London padà báyìí ó bẹ̀rẹ̀ sí fáyà gbogbo àwọn bàbá yìí including bàbá Muyideen Bello including bàbá Mudiru Markaz ìgbà yẹn lèmi wá jáde ni mo fi sọ pé o tó gẹ́ẹ́ ìwọ̀n bá ní tanpẹ́pẹ́ gbìjà ẹ̀yìn mọ́ ní tó jẹ́ kí n stop nìyẹn pé no wọn kọ́ èmi báyìí bí wọn ṣe bí mi kọ́ lélẹ́yìí èmi kì í rí àgbà fún hàn bàbá arọ́bítà mítìn tí wọ́n ṣe lọ́n káyẹ̀wò ẹ̀ ní wọ́n ṣe mítìn yẹn lórí ìjọ rẹ̀ ni àwọn tó lè dánwò ánàkùnrin láì náà láwọn ṣe fún wọn tó láwọn ni wọ́n bí wa wọn lè dí wa lọ́wọ́ pé ká mọ̀ move bẹ̀tà àmọ́ jíre bẹ̀ lábẹ́ wọn ni torá náà fẹ́ kọ́ mọ́ ó ti jú àwa náà ya qaumana ma kadanu marubili muslimi ma kadanu marubili muslimi wallahi mithli hada
يذوب القلب من كمد إن كان في قلبه إيمان وإسلام إن كان في القلب إيمان وإسلام لمثل هذا يذول القلب من كمد يذوب القلب من كمد ọkàn sunkún ẹ̀jẹ̀ ọkàn sun ẹkún ọkàn àtiwa ọkàn wa ń sunkún ìbànújẹ́ bí ìgbà tí ń sunkún ẹ̀jẹ̀ nǹkan fil qalbi إيمان وإسلام إن كان في القلب إيمان وإسلام. fẹ́ni tí ìmánì bá ń bẹ lọ́kàn ẹ̀ fẹ́ni tí bẹ̀rù Ọlọ́run bá ń bẹ lọ́kàn ẹ̀ wàláyé ọkàn èèyàn ọgbọ̀n tó bá rí géèmù tí wọ́n sọ ìsìláàmù dá ẹnìkan wá gbé fọ́ìsì jáde àwa báyé débi pé ká máa wá lọ fowó ra fọ́ìsì ebá àfáà kan wà nílọrin tí a ń fún àwọn ọmọ kéwù rẹ̀ lówó ń jọ sí ẹ̀ máa rántí 100,000 naira per month torí ká lè gba information àfáà yẹn mùsùlùmí sí mùsùlùmí torí pé wọ́n fẹ́ báyé ẹ̀jẹ̀ kọ́lọ́hún tó la àfáà náà irú ẹ̀ náà ni jihadu tá a dá sílẹ̀ wọ́n jẹ́ tún tójú bọ létí tí wọ́n tún mú méjì nínú àwọn mẹ́mbà jihad pé kán máa transfer gbogbo ń tá a bá ti ń ṣe ní meeting lórí WhatsApp kán máa transfer ẹ̀ sáwọn ṣé Islam náà lélẹ̀ yìí òun ní voice mi tẹ́ gbọ́ níta yẹn èmi kì í gbọ́ program arákùnrin yìí àtọ́ ló fà á tó jẹ́ pé majority evidence tí mo ní lọ ọ̀rọ̀ akéwòjẹ ẹlẹ́dẹ̀ làwọn ń wáyé mọ́ ń ta gbé kéèsì wa lé lórí nǹkan méje ni kì í sọ̀rọ̀ kò sákéwòjẹ ẹlẹ́dẹ̀ ń bẹ̀. ó máa tó time tó máa tó yé wọn. bẹ́ẹ̀ mi ni akéwòjẹ ẹlẹ́dẹ̀ bàbá tó bí mi ní ń jákéwògbẹ́rú wọ́n sì sẹ́gbà lọ́dọ̀ àwọn aláàfin ni wòlíì làwọn bàbá àwọn àfa àgbà ni wọ́n ẹnìkan sì dé ó sì rò kó lè borúkọ yẹn jẹ á pàdé ní kóòtù pẹ̀lú ògọ́lọ́ ìdí nìyẹn gbà táwọn èèyàn sọ pé ṣé bó ti tọrọ àforíjì ẹwọn tó tún mi ti rí sẹ́yìn láàyò lè dágùlì mọ́wọ́ mi fi dúró wàhídì marratayn anábì ní mùsùlùmí torí ẹ̀ bá pé ejò ọgbọ́dọ̀ gánjẹ lójú wò kan náà lẹ́ẹ̀mejì a ní mo gbẹ̀yàn lẹ́yìn lọ́ọ̀lù Ìlọrin àjọdọ́dọ̀ bàbá Muyideen alálọ́ọ̀dọ̀ Mudiru Markaz ó dé London tán fireback sí ìyẹn ni ó wàá sọ fún mi kó n fẹ́ bẹ̀bẹ̀ òun tender apology tí màá wá ní lóòótọ́ ni ó ti dẹni Ọlọ́run ajẹ́pọ̀rí olúwẹ̀ wò pé ntí mo sọ nínú voice yẹn mo sọ lóòótọ́ pẹ̀tù mi mọ̀ pé voice yẹn ni ìgbà tí wọ́n sọ fún mi pé lágbájá mọ̀ gbé voice yín jáde mo nírọ́ ni ó mímìkẹ́ ni torí mi ò kí n fẹ́ gbọ́ voice ẹ̀ mo ló mímìkẹ́ ni ẹ bá mi type message ẹ kọ́ síbẹ̀ pé mi ò mọ voice yẹn rí èmi kọ́ ni mo ní àfáà yìí lọ́wọ́ àpàdà wàá bá mi ńgbà torí ní tí wọ́n post pé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ sọ̀rọ̀ yín nínú gúrùpù ìtìhádù yìí arákùnrin yìí ti tọwọ́ bọnú ìtìhádù ó bẹ̀ ló ti gbé voice yìí jáde mo wá ní play rẹ̀ fún mi ló bá play rẹ̀ fún mi ó tọ́mọ̀ ní adẹ̀ ti mọ àwọn méjì tí wọ́n dán kìíní yẹn wò nínú ìtìhádù àmọ́ àníyọ wọn ìpele mẹ́ta ní ìtìhádù wa ìtìhádù lè wà àìsìn ìpele kan bẹ ó kó yàn 6 péré sínú ìpele kan bẹ ó kó yàn bíi 14 sínú ìpele kan bẹ ní general yẹn ni a ti lè mú nǹkan wọn lè mú nínú group méjì tó kù group méjì yòókù yẹn ní sin control general ìgbà mo wá rí ni mo á ṣẹ̀ṣẹ̀ type kìíní jáde pé ẹgbọ́n náà kí ló wà nínú voice yìí gan tó burú mo sọ pé mo comment ẹ pé ó tender apology mo comment ẹ o bet àwa ńlá ti lọ sí court kí ló burú bí yẹn á lọ sí court náà mo wí tí n bá ní mo forgive tí n bá ní forgive mọ́ ẹ̀ta làwọn forgive nínú ayé wọn ní spirit of forgiveness rí n bá ní mo forgive tí mo ní mi ò forgive mọ́ wàhálà wo ló bí sílẹ̀ tí wọ́n bá ti wá rí mistake kékeré kan wọ́n á wá wáyé mọ́ àní wọ́n lọ́ọ́ fẹ́ kidnap Akeugbagold ó ní káwọn ọlọ́pàá wá gbé kán sì gbé lọ ẹ̀wọ̀n prison ni o wàláhì làásìn prison náà plan níjọ́ yẹn o mo fi ọlọ́ntẹ́mi mi bẹ lọ́wọ́ ẹ̀ búra prison ni wọ́n plan wọ́n lọ kidnap ó fẹ́ kidnap ó plan láti gbé ọ̀kan nínú àwọn àfáà tó lórúkọ ó wá jáde òun pé ẹgbọ́ fọ́ìsì ẹlẹ́nu méjì lòun àti field marshal rẹ̀ àwọn ọmọọṣẹ́ field marshal rẹ̀ làwọn náà bá fọ́n jáde tẹ́ bá àwọn tẹ́ ń kọ́mẹ̀ntì àwọn ọmọọṣẹ́ field marshal ni
la bá fọ́n jáde na wá kọ̀kọ̀ kúkọra kí ló burú bí tí mo wí ọ̀rọ̀ rẹ̀ àníyàn rẹ̀ ni message yẹn gan ló present pé ó tiẹ̀ try mo comment ẹ̀ wàláhì ká ló dúró síbi ọwọ́ gbé ni kí nìyẹn ò bá parí bẹ́yẹn bẹ́ẹ̀ tí wà ò ní foníwà sílẹ̀ ìwà tó tún hù lọ́jọ́ ká sọ pé no bàbá tiẹ̀ forgive ẹni yìí iwájú adájọ́ láti jọ sign agreement pé ó fi gbogbo àwọn bàbá wa lọ́rùn sílẹ̀ mọ́ tàǹpà pẹ̀lú ìsìláàmù ilẹ̀ Yorùbá mọ́ àwọn alùsùnà tọrọ àforíjì lọ́wọ́ wọn àwọn bàbá wa nílùú Ìlọrin tọrọ àforíjì gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá máa mọ́kọ wọn ní kọ̀ọ̀kan kó tọrọ àforíjì ó yá sign níwájú adájọ́ ibẹ̀ láti jọ sign ìgbà yẹn ni peace ó tó lè reign kì í ṣe pé kákan sọ yí pé ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹrú Ọlọ́run kan bẹ tí ń pe bàbá Mùdírù ní abóra tí ń pe bàbá Mùdírù lábóra ń jọ ń tẹ bá rántí ẹrú Ọlọ́run kan níjọ́ mo rí òun náà police station mo rí mo ní àṣeyàn dúdú ní ọkùnrin yìí èèyàn pupa là ń pè kí ló ń lò ń gbà tó fi pupa tó fi wá dé èèyàn dúdú sí wàláhì èèyàn dúdú ni mo rí ní police station mo yanu pé sọ ọkùnrin yìí dúdú dáadáa báyìí torí ń gbà ó funfun débi pé gbogbo skin rẹ̀ sign ya qaumana ma kadanu marubili muslimi ma kadanu marubili muslimi. ìdí nìyẹn tí mo fi jáde ẹni ó bá gbàrọ̀ wá ní ó gbàrọ̀ lọ bọ́lọ̀ ń bá fẹ́ dán ẹ̀dá wò ibi ó ti gbà kọjá ibẹ̀ náà wọ́n ti kó yàn lẹ́sẹ̀ mo sacrifice ara mi fún tí ń bẹ́ńlẹ̀ bí n bá tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ n tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ níjọ́ yẹn no ọjọ́ Thursday níjọ́ yẹn aago 3 ọ̀sán mọ̀ ní ìgbà tá a bá dé Òṣogbo níjọ́ yẹn aago 6 ọmọ ìlú a mọ̀ bá adájọ́ lórí ìjókòó bádájọ́ báyìí ní òun ọ̀gbà bẹ́ẹ̀lì èèyàn níjọ́ Thursday èyí tó ń mọ̀ lọ sí prison ọjọ́ Friday ọjọ́ Saturday ọjọ́ Sunday kẹ́nìbọ̀dì tó lè sọ̀rọ̀ ọmọ ìdíjọ́ Monday ó tiẹ̀ wo mo sọ fún nígbà tá a jọ jókòó mo ní ó tiẹ̀ wo iye ọjọ́ kan nínú ayé ẹ lọ́dọ̀ mi kò wá sọ́jọ́ kan kó tiẹ̀ lè tijú ó wá rò pé ẹ̀wọ̀n lọ́tọ̀ sí mi ibo làwọn ọlọ́pàá lé àwọn kírímínà dé tó fi jẹ́ pé mi ló kù tí mo wá di kírímínà gbogbo àwọn tí wọ́n ń pè mí láàfáà olóṣèlú alhamdulillah òṣèlú pé mi tí ò bá sí Ọlọ́run tó ní kí political power wà dán ní táwí ìkọlá máa wí ní táwí ìkọlá máa wí ìyá ti bára ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ẹ sì yẹ̀yẹ́ Islam ẹ̀ láforíjì fẹ́ nìkan kan mọ́ mo rí àwọn messages táwọn ọmọ fitma sá ń kọ pé sáàmà kọlù lágbájá sáàmà kọ kí ló kẹmi àti ẹ̀pọ̀ àjá àmọ́ ẹ má fìyà ẹ má níwá lára mọ́ ẹ ní àwa mùsùlùmí lára ọmọ sẹ́ ń kásọ yìí kúrò lára àwọn àfáà ọ̀gá ń mú àwọn àfáà yìí jù wọ́n sẹ́wọ̀n innal ladina fatanu lil mu'minina wal mu'minati thumma lam yatubu falahum adhabu jahannam wa lahum adhabul harim Al-Qur'an ní gbogbo ẹni tí ń fìtínà mùsùlùmí wallahi mo fọlọ́ múra tó bá jẹ́ pé láyé jọ́ ni tí èèyàn bá ń ti mọ́ káàbọ̀ kọ́dà tó bá já olè tí èèyàn bá ní kọ́lọ́pàá òun yóò ní ẹni tí ń ti mọ́ káàbọ̀ ẹ má jẹ́ rí ìbínú Ọlọ́run ní tí ò ṣẹlẹ̀ rí lẹ̀ ń dánwò kéèyàn máa bọ̀ láti ájì kọ́dà lọ́ arrest ẹ̀ nínú pléènì tó ti ń bọ́lẹ̀ la hawla from pilgrimage to prison ẹ break record o highly unprecedented kò ṣẹlẹ̀ rí níjọ́ ẹlòmíì tí ìṣe mùsùlùmí bá lọ mú mùsùlùmí ní Jẹ́dà gangan kí lẹ fẹ́ sọ ẹ jẹ́ respect Ọlọ́run ẹ jẹ́ respect hajj títí ń bọ̀ àbálọ àbábọ̀ ẹ̀tún wọ́n tún ní àtún gbowó ẹni aláforíjìn tá a tún gbowó lọ́wọ́ ẹ̀ ibo la fẹ́ báyìí dé ọ̀tọ̀ ni a gbọ́ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ ọbú ń bẹ́nu àwọn tẹ̀ ń gbé náà bẹ̀tẹ̀ nìkan ní sọ̀rọ̀ ọbú sí gbogbo ayé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tẹ̀ gbé yìí ẹnìkan ní bá olóògùn ayé rìn ẹni tó dìklí àpolóògùn lòun níjọ rẹ̀ ní jẹun ẹ̀ ní mumi ẹ̀ ní wọ́sọ ẹ̀ ẹni yìí náà ni wà ń pe àwọn àfáà tí wọn ò ṣe nǹkan kan tó nǹkan ní ẹlẹ́bọlélé ibo ló fi ta kọ́kọ́ sí tí ọ̀kọ́kọ́ sọ̀rọ̀ tiẹ̀
ẹni tí sọ wípé àwọn àfáà bú mi, wọ́n bú bàbá mi, wọ́n bú ìyá mi, ẹni tí bẹ́lẹ́gbẹ́ rẹ̀ ní bú ọba Ìlọrin, ní bú mọ́mù Ìlọrin, ní bú mọ́mù Ìbàdàn, ní bú bàbá Muyideen Bello, ní bú Mudiru Markaz, ní bú everybody sóòrí yẹn lẹ́gbẹ́ rẹ̀ ni ada zulimun azim. Kò sí ń tẹ́sí o, ẹ tún lọ plan mi wàláhì Ọlọ́run ojú yín lọ. Tó bá dẹ̀ jẹ́ pé wà nù rádà Ọlọ́run kí n fara gbá nínú ìyá yín kí n tó wá handle yín ni, àmọ́ mo bí Ọlọ́run kẹ́ ẹ má rọ́nà lọ lórí ọ̀rọ̀ mi. A gba ilẹ̀ Yorùbá sílẹ̀ lọ́wọ́ yín sẹ́, ẹ máa ṣe ti yín bákan la ṣe ń ṣe Islam bọ̀ kẹ́ ẹ tó dé. Peaceful coexistence wà, we are living in peace before your arrival. Ọmọ sẹ́nà ló dé ló wá tírẹ̀nì gbogbo àwọn ọmọ wẹ́rẹ́ tí ń bẹ nílé kéwú pé kán di ọ̀yájú, kò sí tìjú lára ọmọ kéwú kan mọ́. Ọmọ kéwú lálẹ́ àfáà rẹ̀ níta gbangba, ọmọ kéwú yẹ̀yẹ́ àfáà rẹ̀. Láyé ẹjọ́ ń ta bá gbórúkọ àwọn àfáà wa àfẹ́ wọlé níbi tí ìbẹ̀rù yẹn dé. Ẹ kábẹ̀rù kò lórí gbogbo àwọn àfáà wa. Ẹni kò sí ti ń jẹ́ nákàlì, ẹni kò sí ti ń jágbára kankan nínú Kùránì ká fi jí sí Ọlọ́run lọ́lọ́run wí. Ẹ sọ gbogbo ẹ̀dẹ́yọ, ẹ wá sọ gbogbo ẹ̀dẹ́yọ tán, ẹ wá lẹ́ fẹ́ túbá. Wàláhì bí ara ayé bá gbàgbé, ara ọ̀run ò ní gbàgbé. Ya qaumana, ya qaumana ma kadanu marubili muslimin, ma kadanu marubili muslimin. Ya'lamul khayra akhfaw wa in alimu saran adau wa in lam ya'lamu kadhabu. Tọ́ba mọ rere kan, tọ́ba rí kó ṣe rere kan, kó lè kó ìbá àkùfá o, yóò sì fi ọ̀rọ̀ yóò fi kọ́ba rere tó ṣe. Àmọ́ tọ́ba mọ mistake kékeré kan tó ṣe, yóò wá fọn ká ẹ wá gbọ́, wàláhì iná lélẹ̀ yọ̀wọ̀. Agbágun kan tí ń dájú agbádìyẹ kalẹ̀ nìrè láyé. Àjọjọ́ kó báyìí mo sọ fún mo ní èmi àti àkínsẹ́nire, kò sẹ́nire mo bọ̀, kò sẹ́nire láyé. Ìwọ ìsẹ́nire mi ìsẹ́nire, gbogbo ẹni tí ń bẹ láyé kì í sẹ́nire. Ẹlẹ́sẹ̀ gbogbo wa wájú Ọlọ́run. Níbo ni wọ́n ti gba wáyé tó fi wá dà nábì Ọlọ́run báyìí? Kí ló dé tó jẹ́ kára yóò sinmi? Ẹ̀ṣẹ̀ wo ni Kaula ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Alájà Kaula àtijọ́ sọ̀rọ̀ lẹ́yìn fídíò tó ṣe kọjá, bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ àwọn bàbá wa ò lè sí ọmọ tán lára, kò lè tán lára Kaula. Ó pè mí, èmi ò gbé kọ́ọ̀lù ẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì torí nǹkan tí mo gbọ́ ní London ni. Àmọ́ gbà mo gbé kọ́ọ̀lù ẹ̀, ó ní irú ẹ̀gbọ́n wo ni wọ̀ yìí gan-an, ẹ̀gbọ́n bú ni ọ́. Mo dákẹ́ mo sanwó, ó ní èyí sẹ̀gbọ́n dáadáa, mo dákẹ́. Mo gbé ọ gbé kọ́ọ̀lù mi, so ó rí pé mo ti yọ sí ọ lórí íńtánẹ́ẹ̀tì ní kó lè bá pè mí ni, ó tán wá pè mí. Ìgbà yẹn mo wá ní àdùfẹ́ Ọlọ́run mọ̀ bá ń bọ̀ ń sùúrù pẹ̀lú ìbínú àwọn bàbá wa tó gbèrú yìí. Àwa sọ̀rọ̀ àparí ẹ̀ láàrin ara wa, àwa sọ̀rọ̀ kí ni way forward. Ya qaumana, ya qaumana ma kadanu marubili muslimin, ma kadanu marubili muslimin. Wa qala Musa rabbana, إنك أتيت فرعون وملأه زينة وأموالا في الآيات الدنيا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم ولا يؤمنوا حتى يروا عذاب الأليم ولا يؤمنوا حتى يروا عذاب الأليم. Owó lọ́lọ́run fáwọn kan wọ́n fi tún ẹ̀sìn ṣe. Kọ́lá Musa. Ọlọ́run sì fáwọn kan lówó wọ́n fi ń bẹ̀sìn jẹ́. Kọ́lá Musa. Láàrin ipa àjọ ń jà, mo tún advice arákùnrin yìí. Mo ní wá. Èló ló ní lọ́wọ́ tó ń pariwo. Kọ́lá Musa. Ètò fa ntí ń sọ tí ń pé àfáà tí ń lo fixed deposit nù o. Mo wá mú fóònù kan mo fi hàn. Mo ní ó yá wo balance orí àkáǹtì mo scroll rẹ̀ lókè. Kó lè mọ̀ pé kì í ṣe fake account, fixed deposit ni. Yọ iye tí ń bẹ lọ́wọ́ rẹ tó fi ń da yẹ́rù ìkó bẹ ọgbà change ni. Kọ́lá Musa. Kí ló dé tó ṣe pẹ̀lẹ́ wọn bá ń tọ́lọ̀ kó fún ẹ kó fi jẹun kó tiẹ̀ nísìnyí ayé? Kí ló dé tó ń wá fìtínà fúnra ẹ̀?
bóyá yẹn ni wọ́n gbọ́ wọ́n rò pé owó tí mo lè tọwọ́ bọ̀ ní fi lọ gbé ọlọ́pàá pé wá gbé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ pé kì í sowó téèyàn ná wà yà káwọ́ mọ̀ ná. yà káwọ́ mọ̀ náà máa kàdánù márùbìlì mùsùlùmí máa kàdánù márùbìlì mùsùlùmí. wa qala Musa rabbana. innaka ataita fir'auna. Wọ́n ló fún Fìrìáúnà, ó fún lọ́lá, ó fún ní zínà, ó fún Fìrìáúnà, ó fún ní nǹkan ẹ̀ṣọ́ ayé, ó fún Fìrìáúnà lẹ́ṣọ́ ayé, ó fún Fìrìáúnà ó fún lọ́lá, ó fún lówó. Gbogbo tó fún yìí líyù dìlú ànsẹ̀bì. Ọlọ́run ọ̀nà aráàmù Fìrìáúnà ti rówó. Ó tún rówó náà tán nítorí fi ń ṣì àwọn èèyàn lọ́nà kó lójú ọ̀nà. Rọ́bẹ̀rẹ̀ àti bísí aláàmúwálé. Musa ní Ọlọ́run ní o, owó tí Musa ní ti fi ń fìtínà wa ti fi ń dà wá láàmú. Wẹ́sùdì owó tí Fìrìáúnà ní ti fi ń dà wá láàmú. Àtúnmísí aláàmúwálé. Ọlọ́run ọlá Fìrìáúnà bá wa pa wọn Ọlọ́run. Wẹ́sùdì aláàmúwálé. Tójúmọ́ ni kọ́kàn rẹ̀ ọmọ ilé kọ́ máa rò pé agbára sì ń bẹ lọ́wọ́ òun. Májọ gbàgbọ́ pé wọ́n lọ́n ti padà lẹ́yìn òun títí dijọ́ tí ó kanlẹ̀. Tí ó ti kanlẹ̀ tán yányán kó tó wá rí aláṣẹ pé wọ́n lọ́n ti padà. Gbogbo ẹni tí ń fara ní Mùsùlùmí, ẹni tí ń pa àwọn bàbá wa lórúkọ tí wọn ò jẹ́, ẹni tí ń yẹ̀yẹ́ gbogbo àfáàlẹ̀ Yorùbá, ẹni tí ń kó àwọn àfáàlẹ̀ Yorùbá sẹ́wọ̀n. Kírísítẹ̀nì ọ̀ràn àfáàlẹ̀ Yorùbá lẹ́wọ̀n, Mùsùlùmí náà níran àfáàlẹ̀ Yorùbá lẹ́wọ̀n. Kírísítẹ̀nì ò búlì àwọn àfáàlẹ̀ Yorùbá, Mùsùlùmí náà ní búlì àwọn àfáàlẹ̀ Yorùbá. Kírísítẹ̀nì ò kó àpọ́nlé kúrò lára ìsìláàmù lẹ̀ Yorùbá, Mùsùlùmí náà ní kó àpọ́nlé kúrò. Ẹlẹ́bọ ò bú àwọn àfáàlẹ̀ Yorùbá, Mùsùlùmí náà ní yẹ̀yẹ́ àwọn àfáàlẹ̀ Yorùbá. Nítorí tọ́rọ́kọ́bọ̀ owó tí ò tó nǹkan tó fún wọn, owó tí ò tó ń tẹ́lómi ná pátí tó fún wọn, wọ́n sì ń lówó yìí. Wọ́n wá ń tọwọ́ bọlé onílé, wọ́n fún ìyàwó ẹlòmíì lówó tó lè gbọ́ information ọkọ rẹ̀. Ààrẹ ní voice mi tó jáde nínú ìjihad tá a ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ tá a believe pé gbogbo géètì láti tì. Ẹ máa bá mi tẹ like and love, mo ń rí stein flagging, ẹ máa bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ má jẹ́ kán flag lẹ́tọ̀ ìdán. Ìjihad ọjọ́ wo la dá ìjihad sílẹ̀ náà? Gbogbo ẹ̀yin àfáà rẹ̀ bí pa ayé, ebi kíni ń pa yín. Ẹ bá jẹ ń tẹ́ jẹ tán lẹ́ni ẹ padà jẹ ìyà lọ́la. Wọ́n ń yẹ̀yẹ́ àwọn bàbá wa báyìí, ẹ sì ń sọ pé ó ti túbá. Túbá ọdún mélòó la fẹ́ kà? Túbá ilé yìí ni túbá ilé kẹrin. Ẹ sì ń sọ pé ó ti túbá. Ṣé ẹ lérò pọ́lọ́hún ò lè kẹ́yìn ju òun gangan lọ ni? Ṣé ẹ lérò pọ́lọ́hún ò lè kẹ́yìn ju èmi gangan lọ ni? Kí ló dé tẹ́ rora yín pin? Wàláhì ń tẹ́ ẹ bá ṣe lẹ́ni yóò dìtàn lọ́la. Ilé mélòó lẹ tí ì kọ́ níjọ́ tẹ́ ti ń gbowó yìí? Ọkọ̀ mélòó lẹ tí ì ní níjọ́ tẹ́ fi ń gbowó yìí? Owó èpè wọn kì í fi ń ṣe nǹkan rẹ̀, ẹ fi jẹun ẹ fi wọṣọ, kódà aṣọ yẹn ó tètè gbó torí ìbínú Ọlọ́run bẹ lára ẹ̀. Ẹ̀yin àfáà tẹ́ ń lọ gbowó, ẹ̀yin aráàlú Ìlọrin, ìlú tá a fẹ́ràn bí ojú, tẹ́ ń sọ fún wa yìí pé níbo síbo wọ́n yẹ̀yẹ́ àwọn bàbá yín ẹ̀rí nǹkan kan ṣe sí. Lẹ́yìn àwọn tí wọ́n jọmọ ìlú Ìlọrin tí wọ́n dúró déédéé, àwọn ọmọ Ìlọrin bẹ tí wọ́n pè mí jìnnà, kódà ìmọ̀ye ẹgbẹ́ tí wọ́n ti bá mi ṣe mítìn nílùú Ìlọrin. Ọ̀rẹ́ mi dáadáa bàbá Bariga a sì sọ̀rọ̀ lánàá sọ́njẹ́ ta sọ́njẹ́ ọmọlúwàbí ni bàbá Bariga tó kó Ìlọrin rẹ̀ gbogbo wa láàjọ ṣiṣẹ́ pọ̀ àmọ́ àwọn kan bẹ tó jẹ́ pé àríjẹ nídìí ìbàjẹ́ ni wọ́n èló ni wọ́n ń fún yín tẹ́ tàlú bàbá yín dànù àwa Yorùbá kì í tàwọn bàbá tiwa dànù bẹ́ẹ̀ bá fẹ́ tàwọn bàbá tiyín dànù ẹ̀ta àwọn ó sì kọ̀ntínù láti máa gbìjà àwọn bàbá yín àmọ́ nílẹ̀ Yorùbá àní gbà. Ya qaumana ma kadanu marubili muslimi ma kadanu marubili muslimi. A retí kí zone 2 sọ pé ká nìṣó ní kóòtù. Bí zone 2 bá ní ọ̀dọ́ mọ́ kóòtù máa ní plan B, kódà tó ní plan C. Àlọ́rọ̀ yìí gbọ́dọ̀ níyànjú sẹ́, kò sí ní ta fẹ́ gbà níbi ká bọ́kùnrin yìí jà, àní kó túkùn lọ́rùn wa, kó tú okùn lọ́rùn gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá pátápátá. Má dá sọ̀rọ̀ lẹ̀ Yorùbá má ṣe tiẹ̀ káwọn ó fẹ́ ti rí owó tó fẹ́ rí. Kí ló dé tó dákẹ́?
gbogbo eléyìí tó ti sọ sẹ́yìn ó ti wọ̀wé ìtàn àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ọba ìtàn yẹn wọn lè escape kan máka kódà bí wọn bẹ́ẹ̀ lu òyìnbó jù bẹ́ẹ̀ lọ wọn padà study history wọn kan orúkọ yẹn nínú tàn àwọn tí ń kọ́ tàn kọ́ lọ́wọ́lọ́wọ́ ètò ti ṣe iná dùnú balẹ̀ rí kọ̀dámtà kùtìbát. ìkúntàdé sí alámúyà sàlọ́hù. ìkúntàdé sí alámúyà sàlọ́hù. ẹ̀yin ọmọ ìlú Ìlọrin tẹ̀ ń gbàbọ̀dé fún ìlú Ìlọrin. La ilaha illallah níjọ́ tẹ̀ ti ń ṣàyè mi ò rí kan nù yẹn tó kọ́ máa ń san àríwẹ̀ rírì. àwọn alábọ̀dé yẹn ni mo sọ mo bọ̀ àwọn alábọ̀dé yẹn mo ń sọ àwọn ọmọ Ìlọrin tí wọn lówó tí wọn fẹ́ jọ títí kọ́ńtì lọ́wọ́ àwọn àfa àtọ́lọ́ kẹ́kọ̀ọ́ nílùú Ìlọrin tí wọn ní owó tààrà wọ́n pọ̀ nílùú Ìlọrin bí wọ́n ṣe pọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin ń dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn ọ̀gbẹ́ni yín sẹ́gbẹ́ kan báwa bá wá tó wá ń pèsè àwọn bàbá yẹn tó wá máa kọ níbo síbo àyè bá ń pèsè wọn ni ìwọ lè jẹun ní tọ́ọ̀ bá délẹ̀ Yorùbá òun ni mò ń bá wí o sọ oúnjẹ tó àwa lè mọ wà bẹ́ẹ̀ wá jẹun bẹ́ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ́ délẹ̀ Yorùbá. yà ká o mọ̀ náà. yà ká o mọ̀ náà máa kàdá nù márù bèlè mùsùlùmí máa kàdá nù márù bèlè mùsùlùmí. ó tẹ́ mi lọ́rùn orúkọ tẹ́ ẹ fún mi orúkọ yìí ni mùnáfìkì sọ̀bẹ́sẹ̀lú ó kọ yìí ni ṣé nítorí pé mo ní ẹ̀ lè bú kírísítẹ́nì ẹ lè bú ẹlẹ́bọ tí wọn bá bú ẹ̀sìn yín ẹ mọ́ bú wọn ilẹ̀ wa ń pé kọ̀mẹ́tì ọ̀sẹ̀ sẹ́rí sọ̀bẹ́sẹ̀lú ni ọ̀kan ti gbé fọ́tò mi kan jáde ń jọ́sí tó gbé orí mi síbi ẹ̀kú eégún ó ní eégún Akeugbagold ọ̀kan ti ṣe kọjá mo rẹ́rìn jọ́ náà látàfẹ́ pa mi lórí ọ̀kan ti ṣe wèrè yẹn kọjá sẹ́yìn náà mo fi wá di tó bá jẹ́ pé lórí yẹn lẹ́pẹ̀ mi mùnáfíkì kí ló burú mbẹ̀ àníkílẹ̀ Yorùbá ó ṣọ̀kan mùsùlùmí ẹlẹ́sìn Christianity àtàwọn oníbílẹ̀ kájọ gbàgbé àjọ nílẹ̀ yìí ní ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan jà ẹjẹ́ àjọ máa struggle bí ìlú yóò ṣe dáa ni gbogbo ń tó bá tún kàn mo ti lọ gba kí n ti pè é fundamental right ní Lagos court mo tún gbọ́ pé ti tún sáré omi ṣé bí gbà tẹ́ sáré lọ Àbújá pé kán wá gba kéèsì ní zone 2 tí ààrẹ yẹn ò work ebi ilẹ̀ tún lọ dọ́gbọ́n ilé ìtẹ́ lọ dá pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ èmi àti ọ̀gá wa dáadáa tí ń bẹ ní zone 11 AIG àjọkò ṣe pàdé a ní ìdìrànlọ́wọ́ wọn lórí bí wọ́n ṣe bá flush àwọn èèyàn yìí kúrò tí wọn ò ní máa lọ arrest àwọn àfáà máa ju àwọn àfáà sẹ́wọ̀n mọ́ ìtìhádì ó gbégbèsè lórí ẹ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá wà pẹ̀lú wa tájọ gbégbèsè lórí pé ọ̀gá wa AIG afẹ́fà yín ṣe pàdé èmi ò tó zone 11 bá já o agbára ń bẹ lọ́wọ́ wọn o àwọn dẹ̀ ní kò sẹ́ni tí wọ́n pè tí ò gbọ́dọ̀ mọ́ jẹ wọn mo sì fẹ́ràn zone 11 lẹ́yìn àwọn badex bíi díẹ̀ díẹ̀ tí wọ́n bẹ̀ẹ̀ àwọn èèyàn náà ó dẹ̀ change tí wọ́n bá ti padà lẹ́yìn wọn tí wọ́n fi lẹ̀ Yorùbá lọ́rùn lẹ̀ tí wọ́n máa lọ arrest àwọn àfáà mọ́ kán fún àwọn àfáà ní dí ọ̀nà wọn àjọ ní Nàìjíríà ni àwọn ọlọ́pàá ń protect wa àwọn náà dẹ̀ ń wọ ọmọlúàbí zone 11 ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ gbogbo ẹ̀yin ọlọ́gbà tẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́mọ mójútó yín ẹ jèrè dáadáa àwọn ọmọ yín náà jèrè dáadáa ẹ ní bọ́ sọ́wọ́ àti tààbọn bí mo ṣe ṣàdúrà fún yín ni mo ṣe fún zone 2 lọ́dọ̀ àwọn tí wọ́n save mi níjọ́ tí wọ́n jẹ́ bára mi ní prison ẹ dákun èèyàn ti ẹ̀rọ owó kí ló rò débi pé ẹja gbé Akeugbagold lọ sí prison ládùúrà mọ̀rọ̀bà tí ń bẹ́ lù yìí ládùúrà àwọn criminal tí ń bẹ́ lù yìí tèmi ti jẹ́ ẹ ti ẹ̀ ronú ọjọ́ tá a jọ jẹun lọ́dọ̀ Aṣíwájú ẹ ti ẹ̀ ronú ọjọ́ tá a jọ dì mára wa kí ló le tó báyìí lórí ipẹ́ bà wá lórúkọ jẹ́ adẹ̀fẹ́ gbẹ̀tọ́ gbogbo àwọn bàbá wa fún wa kí ló le tó báyìí lẹ́tún wà ń tọwọ́ bọ ìjọ òǹkálukú ẹ̀ ń fowó ra àwọn èèyàn tẹ́ bá ti gbẹ́ nìkan tó lò ní pírọ́blẹ́mù ẹ̀ fún lówó ẹ̀ fà mọ́ra ẹ̀ máa sọ pé kọ́mọ transfer àwọn voices sí kí lè fẹ́ achieve ń bẹ̀ àṣẹ àwo ń bẹ̀ nǹkan àbẹ̀rù Ọlọ́run làwa ń ṣe bílẹ̀ Yorùbá ó ṣe dá ní jihad gbé dání a dẹ̀ rẹ́dì láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá wa ní Rabitatul Haima àwọn ni wọ́n bí wa a rẹ́dì láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá wa ní Muslim àwọn ni wọ́n bí wa torí báà náà ṣe kéwú la kàwé a rẹ́dì láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn Ahlus-Sunnah wal Jama'ah a rẹ́dì láti ṣiṣẹ́ a rẹ́dì láti ṣiṣẹ́ pẹ̀lú Muslim in diaspora gbogbo àwọn ìjọ yìí la rẹ́dì láti jọ ṣiṣẹ́ pọ̀ ó yẹ ká ní Darul Ifta ó tásìkò tó yẹ kójú ó ti mùsùlùmí ilẹ̀ Yorùbá àkànná ágìw lásán for nothing
for example èmi kí àwọn ẹlẹ́sìn Christianity pé wọ́n kú ọdún Christmas mo mọ iye ìpè tí wọ́n lù mí lórí page mi o kí ló dé kí ló le tó bá yẹ ẹ̀ lajú ni nǹkan tí ó ṣẹlẹ̀ ní Baghdad tí wọ́n fi fọ́ọ̀mù àìmọye tíra ẹni tó bá ṣe nǹkan kan ọ̀rọ̀ ọ̀rá wà ní bẹ́ńbẹ́ dò ní àárọ̀ yìí àyànjú ẹ̀ ọ̀rọ̀ ẹ̀há bẹ́ńbẹ́ àríyànjú èpè la fi túká àtàwọn nǹkan míì kí ló dé tá lè pera wa ọ̀rọ̀ ajá bẹ́ńbẹ́ àyànjú ẹ̀ dò ní àárọ̀ yìí ká pera wa ẹ dádárò lè tà sílẹ̀ àwa náà support ẹ jájọ dádárò lè tà sílẹ̀ tí ó máa lè gbé dájọ́ kalẹ̀ kí ni ń bẹ lọ́dọ̀ tiẹ̀ kí lè rí ti àtú burhanakum mẹ́rin tiẹ̀ wá wọn náà mẹ́rin tiẹ̀ wá tá a bá rí pé ìtìláàfù ni kíní yẹn parí lé lórí àjọ agree òǹkàlùkù dúró lórí point ẹni òǹkàlùkù ló dẹ̀ ní point yóò di odidi tíra àwọn ọmọ ọwọ́ ọmọdé bá pé báwọn bàbá wa ṣe resolve ní kò ní jẹ́ táwọn ọmọ ọwọ́ ọmọdé bá ní pé èpè làwọn bàbá wa ń ṣe fúnra wọn nígbà táwọn ń bẹ ṣé ń tẹ́ fẹ́ ká fi sílẹ̀ fáwọn ọmọ lélẹ̀ àti produce a single tíra lórúkọ gbogbo àfàlẹ́ Yorùbá yàtọ̀ fún àwọn tíra tẹ́nì kọ̀ọ̀kan ti kọ bí baba ṣe káàdà àti produce tíra iftar kó jẹ́ pé àpanupọ̀ ìjìmọ̀ gbogbo àwọn àfà ní ẹjọ́ panupọ̀ pé nígbà tọ́rọ̀ bá ìṣẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ owó òkun gbígbà lórí ọ̀rọ̀ òde òkun lílọ àjọ argue as a debate as a conference lágbájá àti lágbájá present paper àjọ read the communique this is our communique this is our conclusion kí gbogbo ẹ̀ wá wà nù tíra kan ká publish ẹ̀ sílẹ̀ ní Darul Iftar tilẹ̀ Yorùbá alùsùnà wà ńbẹ̀ Sufi wà ńbẹ̀ àwa ìtìhàd wà ńbẹ̀ rọ́bítà wà ńbẹ̀ mùsùlùmí wà ńbẹ̀ markaz wà ńbẹ̀ àdàbíyà wà ńbẹ̀ gbogbo wa lájọ dá àwọn torí wọn pé lájọ dá wọn jọ ẹjọ́ lọ yanjú ẹ̀ káwá mọ̀ wá píríǹtì tíra jáde pé according to bí Ọlọ́run ṣe kúnlẹ̀ Yorùbá ní mímọ́ o nta àjọ àgírí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá ṣe gbọ́dọ̀ alùsùnà àtàwọn Sufi nílẹ̀ Haúsá ni Sufi tí ń bẹ nílẹ̀ Haúsá pọ̀ ju tilẹ̀ Yorùbá lọ bẹ́ẹ̀ wọ́n jọ ń gbọ́ra wọn yé tí wọ́n bá correct ara wọn wọ́n gbà mí ètò wò ní ìgbà kò ní la ìpè lọ àmọ́ lọ́dọ̀ wá ń bì mo rí kan mo lọ wo péjì ẹ̀ lénìí mo lọ wo orí personal account ẹ̀ ó kọ síbẹ̀ pé ẹwà àwọn bàbá tí ń ṣì aráyé lọ́nà bàbá olórí ibú bàbá tẹ̀mí rẹ̀ ogun bàbá dáadáa yìí ó ṣe ìpè fún mi tààrà lórí pé mo kíyàn wa idha hayyatum bi tahiyyati mi rántí àyà yẹn mọ́ Al-Qur'ani ní wa idha hayyatum bi tahiyyatin fa'ayyu bi ahsani minha Ọlọ́run ní tí wọ́n bá kíyìn ní kíkí kan ẹ̀yin náà dá kíkí yẹn padà léètọ́ dáa jùlọ tàbí ká ẹ dá padà déédéé tí wọ́n fi kí yín wọ́n kí èmi ń gbà tá à ń ṣe léyà àwọn náà dẹ̀ ń ṣe tún èmi náà ní happy Christmas kí ló sọ mí dọmọ náà kí ló sọ mí dẹni tọmọ tí ò tó first born mi ń ṣépè fún tó bá jẹ́ pé bàbá tiẹ̀ ní ń ṣépè fún bò ní ó sì fíìl níjọ́ tẹ̀ tí ń bú mi ẹ lọ wo ẹ lè rí kí n fi èbú kí n dá èbú padà fẹ́nìkan màá yà máa explain tí Quran wí tàdí sí wí fún yín ni ẹ̀yin ọ̀dọ́ kí n lọ́jọ́ iwájú Islam sẹ́yìn tẹ́ wọ́n á pè lọ́jọ́ iwájú Islam náà ni ẹ̀yin lẹ ti fi pè kọ́ra láti kékeré ẹni tó dà wá láàmú ọ̀tọ̀wọ́bọlé wa ọ̀tọ̀wọ́bọ̀nà wa ẹni tí ọlọ́ra ọmọ ẹni tí ò jọmọ gbé ọlọ́jọ́mọ gbé ẹni tí ò ṣe sìná tó jẹ́ pé òun àtọkọ ẹ̀ náà ń ṣe záàní ó ló ṣe sìná bàbá wa tí ó yàgbẹ́ sára ọlọ́yàgbẹ́ sára ó wá bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ gbogbo WhatsApp ìjọ láti kí ló ń wá kiri kí ló ń darẹ̀ láàmú sí báyìí bó bá dúró lórí òdodo ní òní fún rẹ̀ ní fìtínà báyìí kí ló dé innal ladina fatanul mu'minina wal mu'minat gbogbo ẹni tí dá mi lóhùn. falahum adabu jahannam walahum adabu harim. Al-Qur'ani ni wala tuti kulla alafin mahin ẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ má tẹ̀lé o ẹni tí máa ṣépè láṣẹ́jù kulla alafin mahin ẹni tí máa ṣépè èyí tí ó máa yẹpẹrẹ àwọn èèyàn Kùránì lẹ gbọ́dọ̀ tẹ̀lé wala tuti kulla alafin mahin kí ló tẹ̀lé amazin masa'in bin namim olófòfó tí ó máa rìnrìn òfófó kiri àdúgbò tí ó máa ráwọn èèyàn lọ wo whatsapp kìíní bẹ́ẹ̀ tí ó máa hákì àkáǹtì alákáǹtì tí ó máa fẹ́ jí àkáǹtì alákáǹtì gbà amazin
masa'in bin namim mana'in bil khayr ẹni tó bá rí oore pẹ̀lẹ́ nìkan tí ó wọ́n náà bí ó sì blọ́ọ̀kì mu'tadin ẹlẹ́ṣẹ̀ rẹpẹtẹ adhimin ẹlẹ́ṣẹ̀ tó pọ̀ ankana damalin wabani nítorí olówó díẹ̀ lọ́wọ́ owó tí ò tún tí wọ́n náà ń pati wabani tó sì bímọ tọ́pọ̀ idha tutla alayhi ayat tí wọ́n bá káyà al-Qur'ani fún pé ọ wà gbogbo orí ntọ́lọ̀ ń wí ọlọ́run ní wailun likulli humazatin lumazah ọlọ́run ní kò ní dáa fún gbogbo ẹni tí ń búyàn lẹ́yìn àti tí ń búyàn lójú ẹ̀ tí wọ́n bá kà fún yóò ní asatirul awwalin ìtàn àwọn ará ayé ẹjọ́ ní Kùránì èèyàn ń bá wí kì í sàwọn torí pé lórí òdodo làwọn wà àwọn kì í parọ́ ẹni tó ń bá parọ́ fún ẹmu jáde ọ̀parọ́ mímì àjọ lọ yanjú ẹ̀ kóòtù kò sí àdé kóòtù bàbá wa dé kóòtù a lè ṣàforíjìn gbogbo ẹ̀yin bàbá wa tó kù ẹ dìde pẹ̀lú petition yìí ó kálukó dìde àtijọ́ agree pé majority gbogbo ẹ̀yin bàbá wa tó ti búlì lọ́yà ní lọ́yà ẹyọ kan nǹkan mọ̀ gbogbo yóò tún wá ní lọ́yà kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ lọ́yà ẹyọ kan tá a ní tó gba iṣẹ́ gbogbo wa ṣe yẹn yóò lè unify gbogbo petition wa èyí tó lọ sí Àbújá èyí tó lọ sí Ìbàdàn èyí tó lọ sí Èkó kódà èyí tó lọ sí zone 2 tí wọ́n ti prepare rẹ̀ báyìí lọ́yà ẹyọ kan yẹn ó unify rẹ̀ lọ́yà ẹnìkọ̀ọ̀kan yín náà wọ́n tún máa wá ṣiṣẹ́ pọ̀ kódà láti lè make sure pé afọ́lẹ̀ Yorùbá mọ́ àwọn tí ó náwó rẹ̀ nù mùsùlùmí ti bẹ̀ ẹnìkan péré Akeugbagold ló fún mi lówó màmá wa kàsẹ́ẹ̀tì wọ́n ní àwọn fẹ́ fún ìyàwó mi lówó ọdún ẹ wo ọgbọ́n àgbàlagbà tí yá yẹn lò mo bá sẹ́ndì àkáǹtì nígbà tí ń rí ló di 100,000 ìyá kàsẹ́ẹ̀tì kí ló dé wọ́n lówó mọ́tò jihad tẹ̀sí mu ìyá ẹ ti rìtáyà wa ló yẹ ká máa fún ìyá nínú rìtámẹ́ǹtì mi náà ní ti ṣe tọ́lọ́ òun nìkan ni mo gbowó lọ́wọ́ ẹ̀ ẹni tó lóun ó fún mi 20 million 30 million mi ìgbà 1 penny ẹni wọ́n bá ní mo gbowó lọ́wọ́ òun kọ́ jáde mo sì máa yé mo ti ná èló ní kó kiri ló jẹ́ sọ yí pé dollar for dollar naira for naira pounds for pounds power for power ó dijọ́ tẹ́ ẹ bá tó fi wá lẹ̀ yòó ẹ fi wá lọ́rùn lẹ̀ á gbé kẹ́ ẹ lo ẹ̀wọ̀n yín ò pè wá bẹ́ẹ̀ tó ẹ tú òkun lọ́rùn wa èèyàn márùn nínú àwọn àfáàlẹ̀ Yorùbá ní kéèsì pẹ̀lú yín báyìí náà kò sí ìtẹ́ ẹ̀ tí ìgbédẹ́wọ̀n nù wọn Ọlọ́run ló ní kí n ti gba training lọ́wọ́ àwọn tẹ́ ẹ ti tì mọ́lérí pé bẹ́ẹ̀ ṣe gbégbèsẹ̀ nìyí immediately tí mo rá àwọn ọlọ́pàá yẹn mo ti mọ̀ pé ntọ́kàn ni lóde mi náà tètè pariwo kọ́lọ̀ wọn tó pé kí wọ́n gbà mí lẹ̀ lọ́wọ́ wọn torí wọ́n múra ńjọ́ náà wọ́n àpá wọn wọ́ mi bọ́ọ̀lẹ̀ nù mọ́tò kí ló dé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọlọ́pàá ẹ máa ṣe tọ́jọ́ iwájú yín mọ́ ẹran ti pẹ́ bímọ ẹran ti pọ́ ọmọ yín náà ó dọmọ ológo níjọ́ bá dọmọ ológo ni wọ́n wọ̀ tilẹ̀ ẹ tí ẹ bẹ̀rù Kùránì ti ń bẹ lára wa mọ́ ẹ tí ẹ bẹ̀rù ọ̀rọ̀ Ọlọ́run ti ń bẹ lára wa mọ́ ha jalè ha rọ́ọ̀bù kí ló dé tẹ̀ mú ìwé tẹ̀ ń sọ pé for various criminal activities crime wo ni mo commit lórí pé nìṣó ń kóòtù kọ lọ sáìn crime wo ni mo commit torí Ọlọ́run orúkọ tí mo ti ń build ńjọ́ mo ti dáyé 60 years ago tí mo ti ń build orúkọ ẹ̀dẹ̀ fẹ́ bàjẹ́ ńjọ́ kan pẹ̀lú kẹ́ jù mí sẹ́wọ̀n kẹ́ wá fẹ́ sí frame ẹ̀ pé ó bó lè rìn ọba mrọ́bà rìn ọba kidnapper ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀ sì bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ sì bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run ẹ̀ sì bẹ̀rù pẹ́yìn náà bímọ ẹ̀ sì bẹ̀rù pẹ́ lẹ́bí ẹ̀ sì bẹ̀rù pẹ́ lára kí ló dé tọ́ ẹ pé ogun tí a bá gbọ́ àdọ̀ yín lẹ̀ ń gbà tẹ́ ẹ̀yẹ́ wò dáadáa ẹ̀ tiẹ̀ wá láyà fi mọ́ bẹ́ẹ̀ kálẹ̀ rí tèmi ṣe ni gbogbo bàbá ìmáàmù ló kù tẹ́ mọ̀ mú ní kọ̀ọ̀kan báyìí Ọlọ́run ni ò jẹ́ rí tèmi ṣe ìdí nìyẹn tèmi náà fi àgbà security báyìí lọ́wọ́ àsìkò yìí mo bá ti ń lọ bì kan àti DSS àti tí ò DSS àjọ máa bẹ ni o nígbà bá rí pé fìtínà lọ àmọ́ kálukú padà sáàyè ẹ̀ èmi náà dání mọ́ báyìí torí mi ò ka ọlọ́pàá ń tẹ̀lé yẹn mi ò ka kúnnú ayé mi tí ò bá sì ń tí wọ́n ṣe yìí lọ́wọ́ ajé mi náà ò dúró lórí pé ọya ẹja àkójọ ẹ̀yin DSS ẹ ràn mí lọ́mọdé o ẹ̀yin míì náà tẹ́ ẹ̀ ṣe DSS tẹ́ ẹ jẹ́ ọmọ ìgboro ẹ ràn mí lọ́mọdé níjọ́ wọn bá tún láwọn gbèdé in uditun hudina ẹ̀yin náà bá ń gbé pàdé wọn ọ̀rọ̀ kan lọ́mọ ẹlòmíì ń sọ yí pé àfa Akeugbagold sẹ́rí pẹ́yìn náà ti wọnú fracas báyìí bí ẹlẹ́dẹ̀ bá gba góòlù èèyàn tó bá wọnú ẹ̀rọ fọlọ́ ọmọ ọ̀lẹ ní ìfilẹ̀ fẹ́lẹ́dẹ̀ yìí pé mi ìfẹ́ kẹ́lẹ́dẹ̀ ò yí mi lára ẹlẹ́dẹ̀ gba góòlù mi ó wọnú ẹ̀rẹ̀ àjọ lọ fani tẹ́mi bá jáde mi ó fọ aṣọ mi òun ni ò lè fọ aṣọ tiẹ̀ kú ọ̀kan lọ́mọ tí ọba sí ọlá ọ̀kan lọ́mọ ni
gbogbo àfáàlẹ̀ Yorùbá ọ̀rọ̀ kan lọ́mọ òye majority èèyàn ọwọ́ àgbèjà gbogbo àfáàlẹ̀ Yorùbá ni gbogbo tẹ́ bá rí tí ń jáde tóun náà ń sọ̀rọ̀ burúkú tí ń sọgbá tí ń sàwo kò sí sójà tí kì í èmi ò gbéṣẹ́ fọ́kàn lọ́mọ o bẹ́ẹ̀ gbogbo àfáàlẹ̀ Yorùbá ní ń gbèjà kì í ṣe mi nìkan kò sí ìlú tí sójà ó wà tí wọ́n bá lọ jagun gbogbo àwọn nǹkan kéékèèké tí wọ́n bá ṣe ìjọba ó mójú kó mbẹ ni ebi ń lọ jagun fún wọn ni èmi ò gbéṣẹ́ fẹ́ ní bọ́dì mi ò gbéṣẹ́ fẹ́ ní bọ́dì bẹ̀tọ̀ kan lọ́mọ fẹ́ràn mi dénú èmi náà sì fẹ́ràn ẹ̀ ẹni ọba ló ń fẹ́ràn mi mo fẹ́ràn ẹ̀ àdúwúkà wọ́sọ̀díkù àdúwíkà wọ́n àdúwíkà sọ̀díkùkà bó ṣe yẹ kó rí nu ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ni ọ̀tá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ni àjọ ló bẹ́ẹ̀ nu ayé tá a fi kọjá nu afẹ́rẹ́ fìtínà yìí ìnàlélá ìbàdà ń futọ̀nà ara ojú níyàwó àfọlé fìtọ̀nà lọ́dọ̀ọ́rù fìyà fàlàmà nìyẹn àná àlàìsàtìlẹ̀ ayé wa tọ̀nà jàdùwà lùjàdà wà tàkàdù sọ́lẹ̀ àlè àhàmàlì. mẹ́lì fìyà súnfúnà sọ́lẹ̀ àlè àhàmàlì fìyà súnfúnà. ọmọ Akeugbagold ìtò mo ní kí ẹ má ṣèkà yéé ọmọ Akeugbagold ìtò mo ní kí ẹ má ṣèkà òkèèrè lóòlùwà fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfọ́ Olúwa. gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn ẹ̀rù ń bà yín tẹ́lẹ̀ ẹ̀ lè fèsì ọmọkùnrin yìí ní tìtorí pé ẹ ń bẹ̀rù pé bí ẹ ṣe ń búlì mi yìí lẹ́ ń bẹ̀rù ká má máa búlì yín kò ní túmọ̀ kankan kò túmọ̀ kankan ní ayé tèmi ẹ jáde Ọlọ́run ti bá yín tí okùn mú kò sí bí ó lè sá lọ sìn ọwọ́ ìjọba lọ́wà ó ń bẹ lọ́wọ́ ìjọba ti Nàìjíríà ń bẹ lọ́wọ́ ìjọba ẹ jáde ó ń kálukú mú bẹ́ẹ̀ bá wá dìfẹ́ǹdì bó ṣe dìfẹ́ǹmù yẹn tó pè yín lórúkọ bú wàláyà ọmọdọ́mọ yẹn padà pè yín ní bàbá bú lọ́jọ́ ọ̀la o ẹ má fi orúkọ bú yìí lẹ̀ o ó kálukú dìde gbogbo ẹ̀yin ìjọ tẹ́ ti dìde Ọlọ́run bá san yín lẹ́san dáadáa àwọn pẹtíṣàn yín ti débi tó yẹ kó wà mọ̀rẹ́dì ẹ máa búlì mi so ẹ máa dráàgì mi ẹ máa gbé fọ́tò mi bó ṣe wù yín ẹ máa gbé ẹlẹ́dẹ̀ lé mi lórí bẹ́ẹ̀ ṣe ń gbé continue wàláhì kò tún kankan lára mi tí n bá ti post anything ẹ máa ṣépè ẹ máa bẹ́ẹ̀ bú kò àní ẹ lọ change ẹ dẹ̀ tún fi ìgbẹ́ ẹ fi ń fọ ìtọ̀ ẹ ń fi ìtọ̀ fọ ìgbẹ́ wọ́n lẹ́ yàgbẹ́ sára ẹ wá mú ìtọ̀ ẹ fi ń fọ òórùn lẹ́ ń dákò òórùn ẹ ń dá kádánwò ni ẹni fẹ́ ara lẹ ẹ bá lè ṣe Akeugbagold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá promo tá à ń ṣe lọ́la lápákó yóò parí níjọ́ 5 òní àbíjọ́ 4 lókun yẹn on the 1st it will come to an end àwọn iye tá ń ta àwọn ilẹ̀ yẹn wọ́n padà sí price wọn padà èyí tá ń ta ní 1.8 yóò di 3.5 láti 1st January èyí tá ń ta ní 1.5 yóò padà sí 2.5 eléyìí tá ń ta ní 750 yóò padà sí 2 million naira padà láti on the 1st ààyè sì wà láti tètè rọ́ọ̀sì nínú bíi 300 acres tó sì kù nílẹ̀ ó fèsì express ni ibẹ̀ dáa fún ilé iṣẹ́ ó sì dáa fún ilé oko àwọn tí wọ́n ti yọjú Ọlọ́run túbọ̀ bò yín láṣìírí a máa retí ẹ̀yin náà láàrin èní sí January 1 anílẹ̀ lọ́nà Ìbàdàn sí Ìṣẹ̀yìn náà buy 1 acre get 1 acre free ó wà níbẹ̀ náà adẹ̀ láwọn ilé táwọn èèyàn fẹ́ tà ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School àwọn ọmọ náà ó la àlùbáríkà ilé kéwu náà ń bẹ Madrasatu Nurul Qalam ẹ mọ́ ọmọ yín wá bẹ Ọlọ́run jẹ́ wọn la àlùbáríkà jù wá lọ Àràfà 2024 ẹ bá wa lọ ẹ gbádùn Àràfà yín dọ́ba torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ló jẹ́ kí n gbàgbé ọ̀rọ̀ pé mo lọ umra December lọ́dún yìí mo ti yọ umra December ọdún yìí kúrò mo fẹ́ fèsì ọ̀rọ̀ yìí squally káwo bí tí ó wò dé ìfẹ́ kí n wà ní Saudi ká máa pè mí pé nǹkan kan yíra po ní Nàìjíríà ẹja jọ mójútó ni mi ì dẹ̀ sá lọ fẹ́ anybody àmọ́jọba ilé ẹjọ́ tó ga jù Nàìjíríà ti sọ pé ọlọ́pàá kan ò gbọ́dọ̀ invite mi lórí eléyìí ọlọ́pàá míì náà tó bá wá gba owó tó bá rò pé òun sì tún lágbára ju ilé ẹjọ́ lọ tó ó lè dánwò àwọn tí wọ́n lókè tá a jọ súnmọ́ wọn jọba wa yanjú ẹ̀ àmọ́ mo ní utmost respect fún iléeṣẹ́ ọlọ́pàá mo respect ọlọ́pàá dópin
gbogbo ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣìṣe o ẹ̀ ní ṣìjẹ ẹ̀ ní ṣìmú. Mo kí ọ̀gá mi dáadáa Governor Seyi Makinde, happy birthday to you sir. Akeugbagold bọ́lọ̀ ń ṣe fún mi ní religious power náà ló fún mi ní political power yàtọ̀ fún ti federal táwọn èèyàn ò mọ̀ mo tún ní state èmi ni chairman Agric Credit Corporation ní gbogbo Ọ̀yọ́ state lọ́lá Governor Seyi Makinde the executive chairman Agric Credit ní gbogbo Ọ̀yọ́ state ní gbogbo tá ń pè ní ACOS tí Seyi Makinde ti ń gbé billion upon billion kalẹ̀ fáwọn àgbẹ̀ láti máa yáwó lọ fi dáko gbogbo ẹ̀ under pen mi ni Seyi Makinde fi sí. Governor wa ń ṣe birthday happy birthday to you sir ẹ̀mí yóò gùn o àwọn ọmọ yóò jù yín lọ lójú ẹ̀mí wọlá títóbi Al-Qur'an. Mo kí ọmọ ìyá mi Alhaji Bọ́ọ̀sì Tàpọ́nlé Ajánásù bàbá Muyideen Ajani Bello ó sílélẹ̀ ní àwa náà bẹ́ẹ̀ ilé náà bù àyà àpọ́nlé Ọlọ́run sí ọ lórí ò ní jayé lo ẹ̀yìn ò ní wọ́ láti. Bàbá wa Sultanul Waizin pẹ̀lú ògo Ọlọ́run oyè bàbá wa Muyideen Bello à ń bọ̀ wá sí níta gbangba ẹni tínú bá ń bí kínú ọmọ bí. Mo kí ọmọ ìyá mi Al-Mufti Mọ́láàsán Daoud Mọ́láàsán nílùú Ìwó. Mo gbọ́ fídíò tán sí nípa ìjihad mo kí yín gan o jazakumullahu khairan. Gbogbo ọjọ́ tí mo bá wá Ìwó Al-Mufti Daoud ẹ máa retí mi mo ń bá sálámà sí yín màá sì sálámà sí bàbá wa Waziri náà pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run. Mo wá kí ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi bàbá wa Dr. Sugar nílùú Abẹ́òkúta wákìlù mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá. Mo gbọ́ fídíò tẹ́ ṣe nípa ìjihad bàbá gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ ní máa padà sí ibú rọ́bì tọ́tọ̀lẹ̀ àyímọ̀ kò ní bàjẹ́ kò dẹ̀ ní dà ẹ̀mí bàbá wa Mudiru Markaz Ogun àwọn bàbá wa kan bẹ tó jẹ́ pé ọ̀gá ni a jẹ́ sí wa kí wọ́n sọ̀rọ̀ àṣẹbàjọ́ ń jọ wọ́n sọ̀rọ̀ tán àgbàlagbà máa ń sọ̀rọ̀ sẹ́kù ni wọ́n ti gbàgbé pàtàkùnjọ pàdé amẹ́yìn fìlà ká ìgbọ́rọ̀ yìí kalẹ̀ ọ̀rẹ́ wa lọ́ọ̀yà tí ń bínú àbóhùn náà ja àtúnjọ pàdé bí mùsùlùmí jọ ni wá oyè tó ń lé bọ́lọ̀mbá ní tiẹ̀ ni Ọlọ́run ó bọ̀ ọ̀fà àlùbáríkà sí bọ́lọ̀mbá dẹ̀ ní kì í ṣe tiẹ̀ there's nothing anybody lè ṣe bàbá lọ́ọ̀yà oyè tó fẹ́ gbà tó ń torí ẹ̀ tó ń àtàkì wa yẹn bó bá bá rí ipò owó ọjà wa náà ràn ọ́ lọ́wọ́ ìtìhádù kì í ṣàbùsí kódà ẹ̀jẹ̀ tún sọ̀kan fún yín ìtìhádù ò dúró nílẹ̀ Yorùbá nìkan pẹ̀lú ògbọ́nà ní 2024 state bíi méje nílẹ̀ Haúsá yóò join ìtìhádù tí ó bá jù bẹ́ẹ̀ lọ ìtìhádù of Nigeria ni à ń lé kì í ṣe ìtìhádù of Yorùbá land bàbá lọ́ọ̀yà ṣe ti gbọ́ mi yé ha bá yín já o ẹni ọba mọ nọ́mbà lọ́ọ̀yà yẹn dákun sẹ́ǹdẹ̀ sí mi kí n kàn tiẹ̀ sálámọ̀ sí kọ́mọ̀ yìí pé ààbò ń dà tọ́ bó bá jẹ́ pé òótọ́ ń lé sábàbí oríire ni Ọlọ́run sì ń rọrùn fún un àmọ́ tó bá jẹ́ pé àdánwò ni ó jẹ́ fún Islam ilẹ̀ Yorùbá èyí tó dáa jù lọ́lọ́wọ́ bá fi lé ẹ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa nínú rọ́bítà àṣàdúrà fún yín o àpadà sí ibò ní kàn yín nígbà kan wọlá títóbi Al-Qur'an mo ní bàbá mi kan dáadáa nílùú Ìlóbù bàbá tó bí ọ̀rẹ́ mi bàbá dáadáa ní bàbá ẹ̀rí pé jọ́ta lọ Ìlóbù mo kúnlẹ̀ fún bàbá mi bàbá ẹ̀ ní mọ̀sàárì ọmọ ò ní kú fún yín ẹ̀ ní fàìsàn láyé wàláhì mo ní respect fún yín bí bàbá tó bí mi ni gbogbo nítorí ó ṣẹlẹ̀ ẹ máa wà nípò àpọ́nlé lọ́dọ̀ mi àbúrò mi yẹn náà á padà jọ sọ̀rẹ́ á pa ní choice nígbà gbà tó jẹ́ pé nǹkan náà lẹ́bí wa kí gbogbo ó jọ change wa kájọ túnlẹ̀ Yorùbá ṣe òun lèmi ń sọ kájọ kan làwa ń sọ ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ má jẹrà kálé text message tàbí kó lo WhatsApp number wa ibi ọwà náà lọ́kọ àtìyàwó ẹ̀ ó ti wá báyìí 0057818180 ọ́fíìsì wa nílùú Ìbàdàn àti change ẹ̀ kúrò ní olówó tí ń fowó ṣàánú àti bọ́ sí ilé márùn ní express àfẹ́sì Lagos Ìbàdàn expressway báyìí ni láti on the 1 ilé márùn lẹ́ẹ̀tì máa bá wa ní Ìwó road ó fèsì express ni káàjọ kan làwa ń sọ ọ̀rọ̀ káàjọ kan làwa ń sọ ìrìn káàjọ kan làwa ń rìn àmọ́jẹ kan yà wá lọ́tọ̀ọ̀tọ̀ káàjọ kan làwa ń sọ 0057818180 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.